wa kú ọjọ́ òní àsìkò ọjọ́ ìsinmi òní ní Sunday àkọ́kọ́ nínú oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé láti wà láàyè rere láti lè jọ́sìn sí láti lè mọ rírì rẹ̀ láti lè sọ fún wípé ó ṣe àmọ̀rẹ́ lóòótọ́. Mo fẹ́ ká ké sí gbogbo ènìyàn àwọn èèyàn wa nítòsí lọ́nà jíjìn pé ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ lédè Yorùbá bẹ́ẹ̀ ni àwọn tí èdè Gẹ̀ẹ́sì wọ́n ti ṣe sìn wọn sẹ́yìn àwa ti àwarawa ọmọlúàbí bẹ́ẹ̀ ni àwa elédè Yorùbá la bẹ̀rẹ̀ ìsìn wa ìsìn kejì ọjọ́ ìní láti bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kejì oṣù kọkànlá ọdún tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa mo fẹ́ ká fi ọpẹ́ wọlé lónìí ká fi ọpẹ́ wọlé ọkàn tó mọ̀ọ́rẹ́ lárí mi ìgbà ẹni tó bá sì mọnúrò náà láàárọ̀ pẹ́ dá o mo fẹ́ ká fi ọkàn ìmọ̀ọ́rẹ́ wa hàn sí Ọlọ́run ẹlẹ́dàá wa tó dá wa sí tó mú àwa láyé tó mú àwa láyé rẹ̀ mo fẹ́ ká júbà rẹ̀ o mo fẹ́ ká júbà rẹ̀ bẹ́ẹ̀ ni òun lọ́pẹ́ tọ́ sí òun ni ìyìn tọ́ sí òun ni ògo tọ́ sí òun ni ọlá tọ́ sí ó ní orin kan tí Ọlọ́run fi sí mi lọ́kàn láti ìgbà tí oṣù kẹwàá ti fẹ́ tán ká fẹ́ wọnú oṣù kọkànlá yìí ó ní ìwọ ló yẹ bàbá ìwọ ló yẹ ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ bàbá ìwọ ló yẹ ìwọ ló yẹ láti gba ògo òun ló yẹ láti gba ògo òun ló yẹ láti gba ọlá òun ló yẹ láti gba ẹ̀yìn ọba tó dá wa sí tó dá bàbá sí tó dá màmá sí tó dá ọmọ sí tó dá ọkọ sí tó dá aya sí tó dá ẹ̀gbọ́n sí tó dá àbúrò sí ti lé tọ̀nà wa gbogbo níbi gbogbo tá a tẹ̀ka sí tá a pẹ̀ka sí òun ló dá gbogbo wa sí tó mú wa wà láyé tó mú wa wà láyé rere òun ló yẹ fún ọlá láti gba ọlá láti gba ògo láti gba ẹ̀yìn láti gba dànsákì Ọlọ́run bàbá wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ibikíbi tá a bá wà láì tijú láì ṣiyèméjì láì fọ̀rọ̀ sábẹ́ ahọ́n san mo fẹ́ ká fi ọkàn wa àti ẹnu wa ká fi ìmoore wa hàn ká sọ fún Ọlọ́run pé ó ṣe Ọlọ́run ó ṣe a lè sọ tán ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ a lè dúpẹ́ tán ṣùgbọ́n a gbọ́dọ̀ dúpẹ́ a máa dúpẹ́ gan ní èyí tí Ọlọ́run á mọ̀ wípé a moore Ọlọ́run ó ṣe ìwọ ọba tó pa wá mọ́ ìwọ ọba tó ń jà fún wa ní gbogbo ọ̀nà ìwọ ọba tó ń gbọ́ àdúrà bẹ́ẹ̀ ni Ọlọ́run tí ò fi tiwa ṣe Ọlọ́run tí ò fi ti àìṣedéédé ṣe Ọlọ́run tí ò fi tẹ̀ṣẹ̀ ṣe kì í ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ sí ẹ̀ṣẹ̀ kì í ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ sí àìṣedéédé àmọ́ kò máa sàmì ẹ̀ṣẹ̀ torí tó bá ń sàmì ẹ̀ṣẹ̀ ìwé mọ́ sọ pé ta ló lè dúró Ọlọ́run máa sàmì ẹ̀ṣẹ̀ tó bá fẹ́ máa wó ẹ̀ṣẹ̀ ẹni kò sí ẹni tó lè dúró kò sálùfà náà kò sí ẹni náà tó lè dúró Ọlọ́run tí ò wo ẹ̀ṣẹ̀ kó tó ṣe dáadáa fún wa bẹ́ẹ̀ ni kò sàmì ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kó tó ṣe dáadáa fún wa kó tó máa tọ́jú wa kó tó máa gbóhùn wa kó tó máa gbọ́ ohùn wa kó tó máa dáhùn àdúrà wa ó mọ̀ pé níwọ̀n ọgbà tó wà lọ́dọ̀ tiwa o ìwà ìmọ̀ á jẹ lára wa níwọ̀n ọgbà tó wà níyà tiwa tó wà lọ́dọ̀ tiwa níwọ̀n ọgbà tí òun dúró tiwa tá a sì fòun lẹ̀ ọjọ́ dídára náà la máa rí a máa so èso ẹ̀mí tó yẹ ká so a máa wu ìwà dáradára ìwà dáadáa tó yẹ ká wù bẹ́ẹ̀ ni láti lè fi ìwà bí Ọlọ́run hàn nínú ayé mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run tó wà nípa tiwa Ọlọ́run tó ń tọ́jú wa ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fi ìmoore hàn ìwọ tó bá lè dúpẹ́ ò lè rí mi gbà ìwọ tó bá lè dúpẹ́ ó ti wà nínú ìjọ àwọn aláìmoore bẹ́ẹ̀ ni mo fẹ́ kó kúrò nínú ìjọ àwọn aláìmoore kó bọ́ sí ìjọ àwọn tó moore mo fẹ́ kó kúrò ní àwùjọ àwọn aláìmoore kó bọ́ sí àwùjọ àwọn tó moore lóòótọ́ ló lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ọ̀tá ó fi àìsàn pa wá Ọlọ́run tí ò jẹ́ kí ọ̀tá ó fi ìbànújẹ́ pa wá Ọlọ́run tí ò jẹ́ kí ọ̀tá kó mú wa lọ láti ojú oorun dójú ikú Ọlọ́run tó ń gbà wá lọ́wọ́ ọ̀tá kò sí gbogbo ìgbà tí ó gbà wá o òun ló ń pa wá mọ́ ló ń dúró tì wá ló ń gbà wá à ń rìn à ń lọ à ń bọ̀ à ń jáde à ń wọlé òun ló ń gbà wá nínú jíjẹ mímu gan èèyàn máa jẹun èèyàn máa jẹ májèlé èèyàn máa jẹun tí ò bá àgọ́ ara rẹ̀ lára mu àmọ́ Ọlọ́run náà ló ń gbà wá lọ́wọ́ gbogbo rẹ̀ kò sí lábẹ́ ohun bó ti kó rí gbogbo ohun tá à ń jẹ ló ń bá a lára mu àti ilé oúnjẹ délé ìwòsàn bẹ́ẹ̀ ni torí Ọlọ́run wà nípa tiwa ó ló ń ṣẹ̀ṣọ́ lórí wa ó ní tí a bá mú ohun ìpalára kan tá a bá tilẹ̀ mú kò ní pa wá lára kì í pa àmọ́mọ́ bọ́ tá a bá mú bẹ́ẹ̀ ni tí ìwé Lúùkù orí kẹwàá sọ ní tá a bá mú lábẹ́ bó ti wù kó ní pa á lára torí pé ó wà ní àtiwa ó ti kọrúkọ wa sínú ìwé yìí àwa ni ọmọ rẹ̀ àwa ni ẹyin ojú rẹ̀ àwa ni ìfẹ́ rẹ̀ ń tọ́ka sí àwa ni àánú rẹ̀ ń tọ́ka sí
àwa ní ìṣeun ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń tọ́ka sí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Bẹ́ẹ̀ ni òun ni kọ́ṣọ́ ní bàbá, bẹ́ẹ̀ ni tó jẹ́ abiyamọ tòótọ́ lórí ayé àti àyànmọ́ wa. Òun nìkan ni bàbá tí ò lè fi wá sílẹ̀ nígbà kankan. Òun nìkan ni bàbá tó tó bàbá, òun ni bàbá tó tó bàbá. Olórin yẹn ti sọ pé ìwọ ni bàbá tó tó bàbá, ìwọ ni bàbá tó ju bàbá lọ. Òun nìkan ni o. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká fi ọkàn ìmoore wa hàn, ká tó béèrè ohunkóhun a máa dúpẹ́ dáadáa. Ọpẹ́ yóò tí tó a máa dúpẹ́ dáadáa pé Ọlọ́run mo more, ojú mi yìí ríran mo more ojú mi yìí ríran mo more, etí mi yìí ń gbọ́rọ̀ mo more, imú mi yìí ń mí mo more, ẹnu mi yìí ń sọ̀rọ̀ mo more, mo gbé ọwọ́ mi ó ṣe é gbé mo more, mo gbé ẹsẹ̀ mi ó ṣe é gbé mo more. Ọlọ́run má jẹ́ aṣàìsàn, Ọlọ́run má jẹ́ aṣubú dànù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ọdún yìí tó ti gba ojú lọ́wọ́ ẹ̀, ó ti gba etí lọ́wọ́ ẹlòmíì, ó ti gba ẹnu lọ́wọ́ ẹlòmíì, ó ti gba apá ẹsẹ̀ lọ́wọ́ ẹlòmíì. Ọdún yìí ti gba àlàáfíà ọkàn lọ́wọ́ ẹlòmíì. Ṣùgbọ́n àwa rèé níwájú Olúwa, lálíkà òdìdí àkàtàbà. Níwájú Olúwa tọ́lọ́run ṣètọ́jú, tọ́lọ́run tọ́jú, tí Ọlọ́run ń ṣe kíni tó dúró tì, tọ́lọ́run gbà wá lọ́wọ́ ewu, lọ́wọ́ ìjàmbá, lọ́wọ́ gbogbo ohun tí ọ̀tá rò wípé yóò pa á lára, gbogbo ohun tí ọ̀tá ń ṣètò tó ń rò fún ibi, Ọlọ́run yí padà ó sọ di rere. Àwa ìran ẹni tí Ọlọ́run ti ṣe lóore, àwa náà la mọ́ pọ́ wá lónìí, àwa náà ní ìran amóore tá a mọ́ pọ́ wá fún Ọlọ́run. Ó yá gbàdúrà ọpẹ́ sí Ọlọ́run dáadáa, jẹ́ kí ó ti ọkàn rẹ wá, jẹ́ kí èso ẹnu rẹ kó dọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ. Tó bá ti ọkàn rẹ wá yóò dé ọkàn rẹ, jẹ́ kí Ọlọ́run mọ̀ wípé lóòótọ́ ló mọ̀ rẹ. Ọlọ́run gbogbo àgbáyé a gbé ọ̀gá lónìí, ó ṣeun ó ṣeun. Lọ́kànjọ̀kan níbi gbogbo tá a wà tó tẹ̀dó wá sí, gẹ́gẹ́ bí ọmọ rẹ láyé, gẹ́gẹ́ bí àwa tó yàn tó fẹ́ tó ṣe lógo tó ṣe lẹ́ṣọ̀ọ́, a gbé ọ̀gá yàn. Amóore a sì fẹ́ kó mọ̀ wípé lóòótọ́ la mọ̀ọ́re. Gbogbo ọkàn wa, gbogbo àyà wa, gbogbo ohun tá a ní, gbogbo ohun tá a jẹ́, ohun tó fi fún wa, gbogbo rẹ̀ náà la fi yàn ọ́, la fi gbé ọ̀gá. A fi jọ́sìn sí ọ torí pé o tó sìn, o tó gbéga. Bẹ́ẹ̀ ni o tó gbọ́kànlé, o tó ní lọ́ba, o tó ní ní bàbá. Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa, Ọlọ́run gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa ní gbogbo ọ̀nà tó ti dára sí wa, tó ti ṣe dáadáa sí wa, lórí ìgbéyàwó wa, lórí àwọn ọmọ wa, ìbísí àti ìrẹsì wa. Tó ti ẹ̀ gbà wá lọ́wọ́ ohun tí ọ̀tá ṣètò láti pa wá, tó gbà wá lọ́wọ́ ìjàmbá ojú pópó, ìjàmbá olè, ìjàmbá àwọn ọ̀gẹ́rẹ́ ọlọ́ṣà, tó gbà wá lọ́wọ́ ìjàmbá àwọn alọ́kólóhùn kígbe, ó gbà wá lọ́wọ́ àwọn ìjàmbá amúnisìn, amúnisẹ́rú, amúnisẹ̀sìn, ó gbà wá lọ́wọ́ okùn àwọn pẹyẹpẹyẹ, ó gbà wá lọ́wọ́ àwọn eyín àwọn àgbà. Ọlọ́run ó ṣe, ó jẹ́ kí a di ẹran fún ayé, ó jẹ́ kí a di ẹran fún ọ̀tá. Ọfà ọ̀tá ò jẹ́ kó wọlé, ọfà àwọn ẹni bí ò jẹ́ kó wọlé sí wa lára. Wọ́n ọba tó ń ṣètọ́jú lórí wa, ó sì ń ṣẹ̀tọ́ lórí wa. A gbé ọ̀gá lónìí, a fi ọkàn wa yìn ọ́, a fi ara wa yìn ọ́. A mórè lórí àwọn arúgbó wa, ó mú wa lálàáfíà, ó jẹ́ ká dààmú lórí àwọn arúgbó wa, àwọn tó fi ṣe bàbá wa, tó fi ṣe màmá wa, lórí àwọn èèyàn wa, àwọn tó fi fún wa gẹ́gẹ́ bí àwọn òbí wa nínú ẹ̀mí, àwọn òbí wa nínú ara. Ọlọ́run ó ṣe, ó jẹ́ ká dààmú lórí ẹnikẹ́ni, ó sì jẹ́ káwọn náà dààmú lórí wa. Ó jẹ́ á rí dààmú láyé, ìdààmú ń bẹ́nu ayé, ìpọ́njú ń bẹ́nu ayé, ṣùgbọ́n wọ Ọlọ́run ló gbà wá lọ́wọ́ ìdààmú, ó gbà wá lọ́wọ́ ìpọ́njú, ó gbà wá lọ́wọ́ hílàhílo. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Olúwa gba ọpẹ́ wa, Ọlọ́run gba ẹ̀yìn wa. Ó jẹ́ kí ọ̀tá ó fi wá ṣòfò bí ọdún ṣe ń lọ sópin, tí gbogbo rẹ̀ ń lọ tó ń sáré, tí ọdún yìí fẹ́ sáré, tí gbogbo ènìyàn kájọ ìgbẹ̀yìn ọdún. Ó jẹ́ ń fi ẹ̀jẹ̀ wa kájọ ìgbẹ̀yìn ọdún wọn. Ó jẹ́ ń fi ògo wa, ìràwọ̀ wa, ohun mèremère inú ayé àti àyànmọ́ wa kájọ ìgbẹ̀yìn ọdún wọn. Wọ́n Ọlọ́run ló ń ṣalábò lórí wa, òun mú kí àwọn áńgẹ́lì rẹ̀ máa ṣẹ̀ṣọ́ lórí wa. Ọlọ́run ó ṣe àyìnyàn, gba ọpẹ́ wa, gba ẹ̀yìn wa. Lọ́wọ́ jàǹbá ojú pópó, jàǹbá ojú ọ̀nà, jàǹbá orí omi, orí afẹ́fẹ́, ó gbà wá. Àwọn kan á rò bóyá wọ́n wà lálàáfíà, àwọn lọ ìrìn àjò orí afẹ́fẹ́, àmọ́ ibi ò mọ̀ yàtọ̀. Orí afẹ́fẹ́, orí ilẹ̀, orí omi, ibi ò mọ̀ yàtọ̀. Ibi a máa báyàn lórí afẹ́fẹ́, a máa báyàn lórí ilẹ̀, a máa báyàn níbi kíbi tí ó bá fẹ́ báyàn, bí Ọlọ́run bá wà nípa tìyàn. Ọwọ́ Ọlọ́run ọba wa wà nípa tiwa, bá a ṣe ń lọ lórí afẹ́fẹ́, tá à ń lọ lórí omi, tá à ń lọ lórí ilẹ̀,
láàlọ́ láti inú iyàrá sínú ìyẹ̀wò. Olúwa wọn náà ló ń ṣẹ̀ṣọ́ lórí wa. Ó jẹ́ kí àyà ó já wa. Ó jẹ́ kí ọ̀tá ó pa wa láyà. Ó jẹ́ kí gbogbo ibi tí ọ̀tá ń pèrò tó ti ń pètò rẹ̀ ó jẹ́ kó ṣẹ mọ́ wa lára. Ọlọ́run gbanigbani tí gbogbo ayé ń sátọ̀ wá, a dé lónìí láti wá yìn ọ́. A yìn ọ́ lórúkọ Jésù, gba ọpẹ́ wa. A yìn ọ́ lórúkọ Jésù, gba ẹ̀yìn wa. A yìn ọ́ lórúkọ Jésù, gba ọpẹ́ wa. A yìn ọ́ lórúkọ Jésù, gba ẹ̀yìn wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ ká mi ẹ kó lárinrin dáadáa níbi tí wọ́n bá wà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ ká gba àdúrà kan tàbí méjì ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run lábẹ́ bó ti wò ó rí. Àdúrà yìí ṣe kókó torí ohun tí Olúwa sọ tó bá mi sọ ni tó fi sí mi lọ́kàn wípé sọ fún àwọn èèyàn mi kán gba àdúrà yìí. Jẹ́ kó gba àdúrà yìí. Ọdún yìí máa fọ rere fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìwọ tó rá mi yẹn ṣe, ọdún yìí á fọ rere fún ọ. Ìwọ ọkàn tó ń gbọ́ mi tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lábẹ́ ìpè yìí tó rá mi tó lárinrin ṣe, ọdún yìí á fọ rere fún ọ. Bẹ́ẹ̀ ni ọdún yìí ò ní lọ lásán, oṣù yìí ò ní lọ lásán. Àdúrà tó fẹ́ gbà, àdúrà tó nípọn ni tí mo sì máa ka ẹsẹ̀ Bíbélì méjì fún ọ. Orí Bíbélì méjì máa kà fún ọ kó o bá fi mọ bí àdúrà ṣe nípọn tó. Ènìyàn kan ń dá dìde, ènìyàn ń dá dìde. Bí ènìyàn bá dá dìde, bí ènìyàn bá dá dìde, ó jẹ́ wípé ibi tí ó dìde sí kò ń ṣe ibi tó lè mú kí ọ̀pọ̀ èrò kí ó péjọ, kò ń ṣe ibi tó lè mú kí ọ̀pọ̀ ènìyàn kó ké dànsákì, kò ń ṣe ibi tó lè mú kí ọ̀pọ̀ ènìyàn kó rí ògo, kò ń ṣe ibi tó lè mú kí ọ̀pọ̀ ènìyàn kó rí òkìkí, kò ń ṣe ibi tó lè mú kí ọ̀pọ̀ ènìyàn kó wò wípé ẹ̀bùn rèé, òkìkí rèé, iṣẹ́ rèé, ara rèé. Kò ń ṣe ibi tí ó lè mú kí ọ̀pọ̀ ènìyàn kí ó dúró kí wọ́n sì ké dànsákì iṣẹ́ Ọlọ́run. Torí tó bá dìde fún ara rẹ, bóyá o dìde lórí ibùsùn rẹ, o jókòó sórí àga rẹ ni o. Gbogbo ibi tí ènìyàn lè dìde sí nìyẹn fún ara rẹ̀. Ènìyàn kì í dá dìde nínú àyànmọ́, ènìyàn kì í dá dìde. Ẹnikẹ́ni tó bá dìde nínú àyànmọ́ nítorí pé àrán lọ́wọ́ ni. Ẹnikẹ́ni tó bá dìde nínú àyànmọ́ nítorí pé kí ni àrán lọ́wọ́ ni. Kò sí ẹni tó lè dìde nínú àyànmọ́ sórí ìtẹ́ ògo tàbí torí ìtẹ́ ìṣerere láì ṣe pé ó rí ìrànlọ́wọ́ gbà, láì ṣe pé àpéjọpọ̀ àwọn kan ràn lọ́wọ́, láì ṣe pé àfọwọ́sọpọ̀ àwọn kan ṣe kí ni wọ́n ràn lọ́wọ́ sì gbé débẹ̀. Olódífá fún pé kò sí ẹni tí ó lè fira rẹ̀ jọba láì ṣe pé àfijọba. Ọlọ́run nìkan ló gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ọba, torí òun ni akọ́dá, aṣẹ̀dá, òun gangan àbáláyé là ń pè é. Òun nìkan la bá, òun nìkan lọ bá tí ò sẹ́ni tó fi jọba. Nínú ìró àwọn ènìyàn kò sẹ́ni tó lè débẹ̀ láì ṣe pé wọ́n gbé ẹ débẹ̀. Ò lè débẹ̀ láì ṣe pé wọ́n gbé ẹ débẹ̀. Ò lè dọba láì ṣe pé wọ́n fi ẹ jọba. Ò lè débì kankan láì pé wọ́n mú ẹ débi tó dé. Òun ló máa dífá fún àdúrà tá a fẹ́ gbà yìí. Gbólóhùn méjì péré la máa sọ nítorí àkókò wa. Ẹ jẹ́ sáré ka Ámósì fún wa. Ìwé Ámósì orí 2 ẹsẹ̀ 5 kí ló sọ? Ìwọ tí o bá ní Bíbélì rẹ lọ́wọ́ náà papọ̀ pẹ̀lú mi kájọ kà á. Ó ní nígbà náà ni mo wí pé Olúwa Ọlọ́run dáwọ́ dúró, èmi bẹ̀ ọ́, Jákọ́bù yóò àṣẹ lè dìde nítorí ẹni kékeré ni òun. Ó ní èmi bẹ̀ ọ́, Olúwa dáwọ́ dúró, èmi bẹ̀ ọ́, Jákọ́bù yóò àṣẹ lè dìde nítorí ẹni kékeré ni òun. Ọ̀pọ̀ ènìyàn ló wà láyé tó àwọn náà mọ̀ wípé ibi tán wà ó há wọn ó kéré, ipò tán wà ó há wọn ó kéré. Àwọn nǹkan kan wà láyìíká àwọn tọ́wọ́ wọn ò tó, àwọn nǹkan kan wà láyìíká àwọn tí wọ́n fẹ́ ṣe tí wọ́n lè ṣe. Wọ́n bá wọra wọn, tó bá wọ àwùjọ àwọn ènìyàn tó wà nítòsí wọn á rí pé àwọn kéré. Jákọ́bù yóò àṣẹ lè dìde nítorí pé ó kéré. Agádúbàgàdà, báwo ni kékeré ṣe ń di ńlá, báwo ni ẹni ilẹ̀ ṣe ń di ẹni òkè? Nípa ìrànlọ́wọ́ ni nípa ìrànlọ́wọ́ ni. Àdúrà la fẹ́ gbà ọ́. Wòwe Sámúẹ́lì kínní yẹn, ìwé Sámúẹ́lì kínní orí 10 ẹsẹ̀ 19 yẹn sísàlẹ̀. Mo fẹ́ fi ìtàn Sọ́ọ̀lù sọ fún wa wípé ó ṣeé ṣe kí ènìyàn fẹ́ dìde ṣùgbọ́n kí ó wà ní ìpamọ́ fún àwọn olóore rẹ̀. Ó ṣeé ṣe káwọn olóore aláàánú àti àwọn tó fẹ́ gbé ọ̀gá máa wá ọ kiri kán sì má rí ọ. Ó ṣeé ṣe.
ó ṣe ṣe pé ohun tó mú ọ wà lójú kan náà tó mú ọ kéré ní nǹkan kan tó wà nínú rẹ tó ń fi ọ́ pamọ́ fún àwọn olóore rẹ. Gbọ́ mi, mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi tí ọkàn rẹ rọ̀ mọ́ ìpè yìí. Abilia kàtàbàgà ẹgúdíà gàdà, gbogbo tó ń bẹ nínú rẹ tó ń fi ọ́ pamọ́ fún àwọn olóore, tó ò jẹ́ kí àwọn olóore ó rí ọ kíákíá, tí ò jẹ́ kí àwọn aláàánú ó rí ọ kíákíá, tí ò jẹ́ kí àwọn onígbọ̀wọ́ àyànmọ́ ó rí ọ kíákíá. Gbogbo àwọn tó ń bẹ, ohun tó ń bẹ nínú ayé rẹ, nínú àyànmọ́ rẹ tó ń fi ọ́ pamọ́ yẹn lórúkọ Jésù lónìí ó gbiná sọnù. Tó bára mi yẹn ṣe ó gbiná sọnù sà. Àdúrà kọ́kọ́ tá máa gbà nìyẹn, ṣùgbọ́n jẹ́ ń ka ẹsẹ̀ Bíbélì kó yé wa dáadáa. Ìtàn Sọ́ọ̀lù ni. Sámúẹ́lì kìíní orí 10 ẹsẹ̀ 19 yẹn ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Ó ní ṣùgbọ́n ẹ̀yin kọ̀ Ọlọ́run yín lónìí, ẹni tí òun tìkára rẹ̀ ti gbà yín kúrò lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá yín àti gbogbo wàhálà yín. Ẹ̀yin sì ti wí fún un pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n àwa ń fẹ́ kí o fi ẹnìkan jọba lórí wa. Nísinsìnyí ẹ dúró níwájú Olúwa nípa ẹ̀yà yín àti nípa ẹgbẹgbẹ̀rún yín. Sámúẹ́lì sì mú kí gbogbo ẹ̀yà Ísírẹ́lì súnmọ́ tòsí, a sì mú ẹ̀yà Bẹ́ńjámínì. Òun sì mú kí ẹ̀yà Bẹ́ńjámínì súnmọ́ tòsí nípa ìdílé wọn. A sì mú ìdílé Mátírì, a sì mú Sọ́ọ̀lù ọmọ Kíṣì. Nígbà tí wọ́n sì wá a kiri, wọn kò sì rí. Eya ká tùbàkà. Ǹjẹ́ wọ́n kò wá ṣeé ṣe pé bóyá ìwọ ń wò wípé o fẹ́ dógún fẹ́ dọ̀gbọ́n náà ọdún yìí ò tí ì rí kankan? Ǹjẹ́ o mọ̀ kó ṣeé ṣe pé àwọn tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ ń wá wọn tí ì rí ọ? Ń wá ọ ní January wọn rí ọ, ń wá ọ February wọn rí ọ, oṣù kìíní lọ wọn rí ọ, oṣù kejì lọ wọn, oṣù kẹta wọ́n sì ń wá ọ di ọjọ́ tí a wà lónìí, wọ́n sì ń wá ọ tí ì rí ọ. Ṣé o kó ṣeé ṣe pé o ti lọ fi ara rẹ pamọ́? O ti fi ara rẹ pamọ́, àwọn olóore ń wá wọn sì rí ọ. Ó ṣeé ṣe. Àsọtẹ́lẹ̀ fẹ́ wá sí ìmúṣẹ, ìlérí fẹ́ wá sí ìmúṣẹ. A fẹ́ fi Sọ́ọ̀lù sórí ìtẹ́, a fẹ́ fi Sọ́ọ̀lù jọba, a sì wá ń wá kiri àárín. Sọ́ọ̀lù tó mọ̀ pé Ọlọ́run ti yàn án láti jẹ́ ọba àkọ́kọ́ fún Ísírẹ́lì. Nígbà tí àkókò dé láti fi sórí ìtẹ́, láti gbé adé lé lórí, láti sọ di ọba, láti fi hàn fún gbogbo Ísírẹ́lì pé ẹ wo ọba yín tí Ọlọ́run yàn fún yín o. Kíní kan dìde nínú Sọ́ọ̀lù ọmọ Kíṣì tó lọ fi Sọ́ọ̀lù pamọ́ sínú àwọn ohun èlò. N tó dìde nínú Sọ́ọ̀lù tó fi pamọ́ tí ò fẹ́ kó jọba yẹn ègún ni. Ohun tó dìde nínú Sọ́ọ̀lù ọmọ Kíṣì tó fi pamọ́ tí ò fẹ́ kó dórí ìtẹ́, ogun ìdílé ni. Kò sí orúkọ tá a lè pè tí ò tọmọ, tí ò bá mu. Ohunkóhun tó bá òkú jẹ́ tó lọ fi pamọ́ tí ò fẹ́ kó gòkè, tí ò fẹ́ kó ṣe rere, tí ò fẹ́ kó gorí ìtẹ́, tí ò fẹ́ kó jọba, tí ò fẹ́ kí ó gba adé tọ́lọ́run fún ara rẹ̀ gbé wá fún. Ó yẹ ká mọ̀ wípé nǹkan yẹn tó ń fi pamọ́ yẹn iṣẹ́ èṣù ni. Kò bá àsọtẹ́lẹ̀ mu, kò sì bá àyànmọ́ tí Ọlọ́run yàn fún ní àtìkọ́ṣe kò bá mu. Àmọ́ nígbà tí wọ́n fi Sọ́ọ̀lù lọ fi ara rẹ̀ pamọ́ tí ò fẹ́ bọ́ sórí ìtẹ́, ẹgbọ́n tó ṣẹlẹ̀, mo fẹ́ kà tán ká tó gbàdúrà. Ẹgbọ́n tó wá ṣẹlẹ̀ o. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wá, wọn ò sì rí. Kí ni wọ́n nílò àti ṣe? Ó ṣe wá nira láti rí ènìyàn bíi ti Sọ́ọ̀lù. Nígbà tán bá rí ẹ máa gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ó ní nítorí náà wọ́n sì tún béèrè lọ́dọ̀ Olúwa síbẹ̀ bí ọkùnrin náà yóò wà níbẹ̀. Olúwa sì dáhùn wípé wò ó pa ara rẹ̀ mọ́ láàrin ohun èlò. Àwọn ohun èlò ọ̀tá wo ló ń pa ọmọ tí ò jẹ́ káwọn olóore rí ọkàn gbiná sọnù? Pẹ̀lú àmì rẹ̀ tó lárin ní kọ́ gbiná sọnù. Gbogbo ohun èlò ọ̀tá tó ń fi ọ́ pamọ́, tó ń fi ọ́ pamọ́, tí ò jẹ́ kí olóore rí ọ, tí ò jẹ́ kí àwọn tí ó gbé ọ dìde rí ọ, tí ò jẹ́ kí àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ rí ọ, tí ò jẹ́ kí àwọn onígbọ̀wọ́ àyànmọ́ rí ọ. Ó yá àwọn ohun èlò yìí kí wọ́n gbiná sọnù. Gbogbo tó ń bẹ nínú rẹ̀ tó ń fi ọ́ pamọ́ kó gbiná sọnù. Olóore gbọ́dọ̀ rí ọ kó tó ràn ọ́ lọ́wọ́. Aláàánú gbọ́dọ̀ rí ọ kó tó ràn ọ́ lọ́wọ́. Onígbọ̀wọ́ àyànmọ́ gbọ́dọ̀ rí ọ kó tó ràn ọ́ lọ́wọ́. Olùrànlọ́wọ́ àyànmọ́ gbọ́dọ̀ rí ọ kó tó ràn ọ́ lọ́wọ́. Kì í ṣe àsìkò ìpamọ́ ní àsìkò ìgbédìde. Torí àsìkò ìgbédìde bá yá, wọ́n gbọ́dọ̀ rí ọ. A gbọ́dọ̀ fi hàn, ògo Olúwa gbọ́dọ̀ yọ lára rẹ. Bẹ́ẹ̀ ni, wọ́n á nílò àti béèrè lọ́wọ́ Olúwa kó tó rí Sọ́ọ̀lù. Ó ṣe ń yọ àwọn olórí rẹ lẹ́nu, ó ṣe ń yọ àwọn olùrànlọ́wọ́ rẹ lẹ́nu. Wọ́n ti ní tó fẹ́ fi ràn ọ́ lọ́wọ́. Wọ́n ní ẹ̀bùn tó fẹ́ fún ọ tí ó yí ayé rẹ padà. Ẹ wo bí àwọn amòye ṣe ní ìyọlẹ́nu kó tó pàdé Jésù.
nígbà tí a bí Jésù. Wọ́n ní ìyọlẹ́nu gidi ọ̀hún wà kiri ta lé ẹni tí a bí lákòókò yìí ní Júdà. Wọ́n bẹ̀ sí wà kiri wọn rí. Wọ́n tẹ̀lé ìràwọ̀ ó dórí ta kan ìràwọ̀ gan pa ìràwọ̀ ó pòórá lójú òfurufú wọn mọ ibi tí ìràwọ̀ wà gbà. Wọ́n lọ sọ́dọ̀ ọba pé a ti bí ẹnìkan Júdà lónìí. Ọba sì ni a nílò àti lọ rí ká lọ júbà rẹ̀ ká fi ẹ̀bùn ọwọ́ wa fún. Ọba kọba náà pàdé ọba Hẹ́rọ́dù. Ọba tó fẹ́ pa Jésù àti gbogbo ọmọ kéékèèké tí wọ́n bí lásìkò náà. Ọba yẹn ó fọ́n bí ẹ̀fọ̀n. Ó darí wọn ríboríbo. Ọ̀pọ̀lọpọ̀ ohun Olúwa àsọtẹ́lẹ̀ tó nílò àti wá sí ìmúṣẹ. Nítorí ẹ̀bùn tí wọ́n gbé dání tó fẹ́ fún Jésù, ẹ̀bùn tí Jésù nílò láti dàgbà lọ́wọ́ àwọn òbí rẹ̀ ni. Ẹ̀bùn tó nílò gidigidi láti mú wọnú ọrọ̀ àti ìgbédìde tí ó mú kí ìdàgbàsókè Jésù kó ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìránṣẹ́ àwọn áńgẹ́lì tó farahàn fún àwọn amòye kan tó lè mọ ibi tí Jésù wà, kan tó lè rí, kan tó lè júbà rẹ̀, kan tó lè fún ní ẹ̀bùn nígbà tó wà lọ́mọ ọwọ́. Èèyàn lè wà kó máa rò bóyá Ọlọ́run ni ò tí ì rántí rẹ. Bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ Ọlọ́run ti rán olóore sí ọ, olóore ni ò rí ọ. Ó rán aláàánú sí ọ, kò rí ọ. Ó rán onígbọ̀wọ́ sí ọ, kò rí ọ. Ó rán olùrànlọ́wọ́ sí ọ, kò rí ọ. Ẹ ṣe kí ló ń fi ọ pamọ́ ohun tó fẹ́ gbà ládùúrà nìyẹn. Jẹ́ kí n sáré kà á tán ká tó gbàdúrà. Ó ní nítorí náà wọ́n sì tún béèrè lọ́dọ̀ Olúwa síbẹ̀ bí ọkùnrin náà yóò wà níbẹ̀. Olúwa sì dáhùn wípé wò ó pa ara rẹ̀ mọ́ láàrin ohun èlò. Wọ́n sáré wọ́n sì mú un láti ibẹ̀ wá. Nígbà tí ó sì dúró láàrin àwọn ènìyàn náà, ó sì ga ju gbogbo wọn lọ láti èjìká rẹ̀ sókè. Sámúẹ́lì sì wí fún gbogbo àwọn ènìyàn náà pé ẹ̀yin kò rí ẹni tí Olúwa yàn fún ara rẹ̀, pé kò sí ẹni tí ó dàbí rẹ̀ nínú gbogbo ènìyàn náà. Gbogbo ènìyàn sì hóyè, wọ́n sì wí pé kí ọba kí ó pẹ́. Bákúdà àlílá kàpúlìà, ó fẹ́ pariwo Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, gbogbo ohun tó ń bẹ lára mi tó ń fi mí pamọ́ fún olóore agídíkàdà, gbogbo ohun tó ń bẹ lára mi tó ń fi mí pamọ́ fún olùrànlọ́wọ́ àyànmọ́, gbogbo ohun tó ń bẹ nínú mi lára mi, ìwà ni, ìpinnu ni, ìgbésẹ̀ ni, ibi tí mo tẹ̀dó sí, gbogbo ohun tó ń bẹ lára mi lónú àyànmọ́ mi tó ń fi mí pamọ́ fún onígbọ̀wọ́ àyànmọ́ tí òjò rí mi ṣe lóore. Láti òní lọ gbogbo àwọn ohun èlò yìí kó yá kó gbiná sọnù, kó gbiná sọnù, kó gbiná sọnù, kó gbiná sọnù. Àdúrà tó máa tẹnumọ́ nìyẹn o, máa tẹnumọ́ kó o gbà dáadáa. Ìwọ tó bá lè gbàdúrà ó lè bọ́. Bẹ́ẹ̀ ni ohun tí mo gbàgbọ́ ni, tí mo mọ̀ ni, tí mo ti ní ìrírí ni. Ìwọ tó bá lè gbàdúrà ó lè bọ́, ó lè bọ́. Má dára rẹ lágara àdúrà, má dára rẹ lágara àdúrà. Agúdíbélé kèdèbẹ̀kẹ̀bẹ̀ bó bá ti ká lára sí ni kò gbàdúrà, ojú ògbọ́dọ̀ tí ó ń bi tó wà. Bẹ́ẹ̀ ni má máa wò wípé ibi tí mo wà má jẹ́ sọ̀rọ̀ síta kó faraya. Àgúdí àgàbà, gbogbo ohun èlò ọ̀tá, gbogbo ohun èlò òkùnkùn tó ń fi ọ́ pamọ́ tó jẹ́ kó lóore rí ọ, tó ń fi ọ́ pamọ́ tó jẹ́ ká láàánú rí ọ, tó ń fi ọ́ pamọ́ tó jẹ́ kí àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ rí ọ, tó ń fi ọ́ pamọ́ tó jẹ́ kí àwọn onígbọ̀wọ́ àyànmọ́ rí ọ. Gbogbo ohun èlò yìí kó gbiná sọnù, ó gbiná sọnù, ó gbiná sọnù, ó gbiná sọnù, á gbiná sọnù. Agadagada ayadabala gadabaragada egu agagagaga, ó gbiná sọnù, ó gbiná sọnù, ó gbiná sọnù. Gbogbo tó ń bẹ lára rẹ nínú àyànmọ́ rẹ tó ń bọ̀ ọ́ mọ́lẹ̀, á lè tán àtùpà ká fi sábẹ́ abọ́ tàbí ká fi bí sábẹ́ nǹkan kan pé kó má tàn. Bí a bá ti tan àtùpà, a gbọ́dọ̀ gbé sórí òrùlé, a gbọ́dọ̀ gbé síbi tí ó ti tàn tí gbogbo ènìyàn ló fi rí ìmọ́lẹ̀ rẹ̀. Ìwé mọ́ sọ wípé àwa ni ìlú ta tẹ̀dó sórí òkè tí ò lè farasin. Ọlọ́run ò nínú ìpinnu fún wa wípé ká wà lábẹ́ ìfarasin, pé kí àwọn olóore má rè wá. Irọ́ àsọtẹ́lẹ̀ tí yóò ṣẹ, ìlérí tí yóò ṣẹ yóò jẹ́ ìlérí tó bá ọ nínú ìpele ìfihàn, yóò bá ọ nínú ìpele ìfihàn ògo, yóò bá ọ nínú ìpele ìfihàn òkìkí, ìpele ìfihàn ẹ̀bùn tọ́lọ́run dá mọ́ wáyé, ìpele ìfihàn ohun tọ́lọ́run fi rán wáyé sí àwùjọ àwọn ènìyàn. Yóò bá ọ ní ìpele ìfihàn tí àwọn tí a rán sí ọ, tí oore rẹ ń bẹ lọ́wọ́ wọn, tí àánú rẹ ń bẹ lọ́wọ́ wọn, tí ìrànlọ́wọ́ rẹ ń bẹ lọ́wọ́ wọn, tí ìgbọ̀wọ́ rẹ ń bẹ lọ́wọ́ wọn, tí ìgbéríde rẹ tó ń bẹ lọ́wọ́ wọn, tí wọ́n fi rí ọ, tí wọ́n fi ṣe ọ lóore. Abárùbà ẹ̀vẹ̀lídà
akusata ó máa pariwo dáadáa ni ìṣẹ́jú àyá kan ló kò fi gbàdúrà yẹn gbogbo ohun tó ń bẹ lára mi ìpinnu tí mò ń ṣe ni ìwà tí mò ń wò ni ìgbésẹ̀ tí mò ń gbé ni ibi tí mò ń gbé ni ibi tí mo ti ń ṣiṣẹ́ ni ibi tí mo tẹ̀dó ara mi sí ni agádàgàdàgà ẹni tọ́lọ́run rán sí yàn ó yàtọ̀ sẹ́ni téèyàn rọ́ra rẹ̀ sí agadúgàdà ẹni tọ́lọ́run rán sí rẹ tó rán sí ẹ ló máa ṣe ẹ lóore kì í ṣe ẹni tó rọ́ra rẹ sí o ẹni tó rọ́ra rẹ sí ẹjọ́ lẹ fẹ́ lọ tó ń bẹ̀ o agádàgàdà ẹ fẹ́ lọ jiyàn ń bẹ̀ ni agadógòbà àmọ́ ẹni tọ́lọ́run rán sí ọ ló máa ṣe ọ lóore ẹni tí Ọlọ́run rán sí ọ ni ò ní dá ọ lágara ẹni tọ́lọ́run rán sí ọ ni ò ní ṣe ọ ní ẹ̀gbin òun ni yóò ṣe ọ lóore bí gbà wípé àti ṣe ọ lóore jẹ́ ohun tí àyànmọ́ rẹ̀ ti ń retí agádùbàgà gbogbo ohun tó ń bẹ lára mi tó ń bẹ láyànmọ́ mi tó ń fi mí pamọ́ tó ń fi mí sábẹ́ ìfarasin tí ò jẹ́ kó lóore ó rí mi olùrànlọ́wọ́ rí mi olùgbọ̀wọ́ rí mi ó yá kó gbiná sọnù kó fi ayé mi sílẹ̀ gbiná sọnù fi ayé mi sílẹ̀ gbiná sọnù fi ayé mi sílẹ̀ gbiná sọnù kó fi ayé mi sílẹ̀ lónìí Jésù Kristi Olúwa wa òrà mi yẹn ṣe dáadáa ṣàmì yẹn ní ìlọ́po mẹ́ta tó nítumọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín ó fẹ́ gbàdúrà ìkànsí ká tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run ó máa pe Ọlọ́run bàbá rẹ ni sọ pé Ọlọ́run bàbá mi o Ọlọ́run ẹlẹ́dàá mi o Ọlọ́run olùrànlọ́wọ́ mi o lórúkọ Jésù Kristi bàbá fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ fún oore ńlá tí ń jániláyà nínú ayé fi mí hàn gbangbangba gẹ́gẹ́ bí ẹni tó tọ́ gẹ́gẹ́ bí ẹni tó yẹ fún oore ńlá ìrànlọ́wọ́ ńlá ìgbọ̀wọ́ ńlá tó pọ̀ tó ń jániláyà nínú ayé Olúwa fi mí hàn Olúwa fi mí hàn Olúwa fi mí hàn Olúwa fi mí hàn fún àwọn olóore mi fi mí hàn fún àwọn olùrànlọ́wọ́ mi fi mí hàn fún àwọn aláàánú mi fi mí hàn fún àwọn onígbọ̀wọ́ mi àwọn tí ó gbé àyànmọ́ mi lẹ́yìn àwọn tí ó gbé àyànmọ́ mi lẹ́yìn àwọn tí a torí mi gbé wọn dìde àwọn tí a torí wọn gbé mi dìde fi mí hàn fi mí hàn fi mí hàn fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti ṣe lóore fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó yẹ láti ṣe lóore fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti dá lọ́lá fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti fi sórí ìtẹ́ fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti ṣe lógo gbàdúrà ẹ̀ dáadáa kó tinú rẹ̀ wá akito bàkàtà avaride belokotoba barakomila kapalinde bosifa Ọlọ́run fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti ṣe lóore fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti ṣe lọ́lá fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti ìrànlọ́wọ́ ńlá tí ń jáde láàánú ayé oore ńlá tó ń jáde láàánú ayé ìbùkún ńlá tó ń jáde láàánú ayé ògo ńlá tó ń jáde láàánú ayé Olúwa gbé kò mí fi mí hàn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ láti bùsí fún Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ohun Olúwa fún wa nínú oṣù yìí ni mo máa fi súre fún gbogbo ènìyàn tó gbàdúrà yẹn tọkàntọkàn nínú ìwé Àìsáyà orí 6 tí ó do yẹn 60 Àìsáyà 60 Àìsáyà 60 ẹsẹ̀ kìíní àti kejì yẹn ó ní a máa lò oṣù yìí Olúwa pè ní oṣù ìfihàn ohun tó ń dánmọ́rán ohun mèremère inú ayé rẹ̀ ò ní farasí mọ́ ògo tó ń bẹ lára rẹ̀ ẹ̀bùn rẹ̀ ohun tá a fi rán wá sáyé látò àjùlé ọ̀run wa kò ní farasí mọ́ ohun tó yẹ kí àmì tó yẹ kó lóore rí láti ràn ọ́ lọ́wọ́ àmì tó yẹ kí aláàánú rí láti ṣàánú fún ọ àmì tó yẹ kí onígbọ̀wọ́ rí láti gbé àyànmọ́ rẹ̀ àmì tó yẹ kí àwọn tí ń gbé nìdí rí láti gbé ayé àti àyànmọ́ rẹ̀ dìde yóò bẹ̀rẹ̀ sí ní farahàn wọ́n á bẹ̀rẹ̀ sí ní rí yóò bẹ̀rẹ̀ sí ní farahàn fún ọ tó rá mi ẹ ṣe bẹ́ẹ̀ ni yóò sì rí ìwé Àìsáyà yìí la fẹ́ kà Àìsáyà 60 ẹsẹ̀ kìíní àti kejì ẹgbọ́n tó sọ ní dìde tọ̀ ìmọ́lẹ̀ ẹni tó bá máa tọ̀ ìmọ́lẹ̀ ò ní máa tọ̀ ìmọ́lẹ̀ lábẹ́ ìfarasin kò ní máa tọ̀ ìmọ́lẹ̀ lábẹ́ ìfarasin lábẹ́ ilé irọ́ ó máa dìde ni yóò tọ̀ ìmọ́lẹ̀ tí gbogbo ènìyàn lè rí ni onídìde tọ̀ ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ògo Olúwa sì yọ lára rẹ nítorí kíyèsí òkùnkùn yóò bo ayé mọ́lẹ̀ àti òkùnkùn biribiri yóò bo àwọn ènìyàn ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ a ó sì rí ògo rẹ̀ lára rẹ ìpinnu Olúwa àti ètò Olúwa àti májẹ̀mú Olúwa fún wa lóṣù yìí nìyẹn oṣù ìfihàn ló pé
tí ògo Olúwa yóò farahàn lára wa, oṣù tí àwọn olóore yóò rí wa ní kánkán, oṣù tí àwọn aláàánú yóò rí wa ní kánkán, oṣù tí àwọn onígbọ̀wọ́ àyànmọ́ yóò rí wa ní kánkán, òun lóṣù yìí abaru akàṣà. Mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi àti ọkàn tó rọ̀ mórí òpè yìí. Mo gbàdúrà fún gbogbo ènìyàn paria katuba tí ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ pẹpẹ yìí tó rọ̀ mọ́ ìpè yìí tó ń bẹ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Láti òní lọ, gbogbo tó ń bẹ lárọ̀ mọ́ rẹ, gbogbo tó ń bẹ lára rẹ, tó ń fi ọ́ pamọ́ fún olóore, tó ń fi ọ́ pamọ́ fún aláàánú àti onígbọ̀wọ́ àyànmọ́, lórúkọ Jésù gbiná sọnù. Láti àkókò yìí lọ, mo pa láṣẹ, àfihàn fún olóore, àfihàn fún aláàánú, àfihàn fún onígbọ̀wọ́ àyànmọ́, àfihàn láti ṣe lóore, àfihàn láti ṣe lóore. A fi Joseph hàn láti ṣe lóore ni, a fi Daniel hàn láti ṣe lóore ni. Kò sẹ́ńtà ṣe lóore tá à ní fihàn kọ́kọ́. Ìfihàn ní tọ́ka sí ìṣelóore, akídàkàtà. Ìfihàn ló ń bí ìgbédìde. Mo pa láṣẹ, ó yá, ọ̀run fi ọ́ hàn láti ṣe ọ́ lóore, ọ̀run fi ọ́ hàn láti gbé ọ dìde, ọ̀run fi ọ́ hàn láti fi ọ́ jọba, ọ̀run fi ọ́ hàn láti ran àyànmọ́ rẹ lọ́wọ́. Láti òní lọ, Olúwa yóò dìde lára rẹ, Olúwa yóò yọ lára rẹ, ògo rẹ yóò sì dìde lára rẹ, bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Jésù Olúwa wa, Jésù Olúwa wa, àmín. Ọlọ́run gbogbo àgbáyé, lákòókò yìí tí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ, bá wa sọ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú wa lára dá, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tún wa ṣe. Jésù Kristi Olúwa wa, àmín, àmín. Níwọ̀nba àkókò tó kù tá a ní lónìí lórí òkè yìí, a máa fi wo ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run rán sí wa lónìí. Òní la máa ṣe àṣekágbá ìdánilẹ́kọ̀ọ́ àkórí tí a bẹ̀rẹ̀, àwọn ohun mánigbàgbé ní ìsinsìnyí tí a ti di ọmọ Ọlọ́run. A bẹ̀rẹ̀ àkórí yìí ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. A ti sọ fún wa wípé nígbà tí èèyàn bá ti di àtúnbí tó di ọmọ Ọlọ́run, àwọn kankan wà tó jẹ́ ohun mánigbàgbé. Ó gbọ́dọ̀ gbàgbé rẹ̀. Kò sí lábẹ́ ohunkóhun tó bá wù kó rí inú ayé. Ìwé mọ́ sọ pé nínú ayé ẹ ó rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká mo ṣẹ́gun ayé. Tó pé ìpọ́njú tẹ́ ẹ fẹ́ rí kì í ṣe ìpọ́njú tó fẹ́ mú yín ṣubú, kì í ṣe ìpọ́njú tó fẹ́ gbà yín lọ́wọ́ Jésù, kì í ṣe ìpọ́njú tó fẹ́ ya yín kúrò nínú ìfẹ́ Ọlọ́run, kì í ṣe ìpọ́njú tó fẹ́ yọ yín lẹ́nu, ló fẹ́ dà yín láàmú. Irọ́, ìpọ́njú tẹ́ ẹ máa rí ni ìpọ́njú tó ń bẹ nínú ayé. Ẹ máa rí bí èṣù ṣe ń pọ̀ àwọn tirẹ̀ lójú. Ẹ máa rí bí àwọn èèyàn tí ò mọ Ọlọ́run ṣe ń wọnú ìdààmú sínú ìdààmú. Ó ní ṣùgbọ́n ẹ tújú ká, ẹni tẹ́ ẹ ní tó ní yín, ó ti ṣẹ́gun ayé. Ẹ wà nínú ìṣẹ́gun Jésù. Ìwé mọ́ tilẹ̀ fi yé wa wípé a ju aṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ wa. Àwa ní ìran tó ju aṣẹ́gun lọ. Nísinsìnyí tí a ti di ọmọ Ọlọ́run, a ju aṣẹ́gun lọ. Nítorí náà, àwọn nǹkan kan wà gẹ́gẹ́ bí ohun mánigbàgbé. Níwọ̀n gbà tí ènìyàn bá ti fayé rẹ̀ fún Jésù tó ti di ọmọ Ọlọ́run. Àkọ́kọ́ ni pé o ò gbọ́dọ̀ gbàgbé pé Ọlọ́run fẹ́ràn rẹ. O ò gbọ́dọ̀ gbàgbé pé Ọlọ́run yàn ọ́ fẹ́ ni, ó yàn ọ́. Kò fẹ́ ẹnìkan, ó fi ọkàn rẹ̀ yàn ọ́. Bẹ́ẹ̀ ni, ìwọ ni ẹni tí Ọlọ́run yàn. Bẹ́ẹ̀ ni, o ò gbọ́dọ̀ gbàgbé wípé Ọlọ́run dáríjì ọ́, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ló dáríjì. Ó mọ̀ nípa rẹ̀, ó bà nínú jẹ́, síbẹ̀ ó dáríjì ọ́. O ò gbọ́dọ̀ gbàgbé wípé Ọlọ́run tẹ́wọ́ gbà ọ́. Ó tẹ́wọ́ gba gbogbo kùdìẹ̀kudì ayé rẹ̀. Ó tẹ́wọ́ gba gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ayé rẹ̀ tí ò múnú rẹ̀ dùn. Ó tẹ́wọ́ gbà ọ́ torí mọ̀ pé òun máa tún ọ ṣe. Ó tẹ́wọ́ gbà ọ́ láti tún ọ ṣe. O ò gbọ́dọ̀ gbàgbé pé Ọlọ́run tún ó nílò rẹ. Kò gbà ọ́ kó bá fi ọ́ sílẹ̀. Kò gbà ọ́ kó máa wọ̀ ọ́ ràn. Ó nílò rẹ. Ó gbà ọ́ kó bá lè wúlò fún ara rẹ àti fún ìjọba Ọlọ́run. Ó nílò rẹ. O ò gbọ́dọ̀ gbàgbé. Ó ṣe kókó. O ò sì gbọ́dọ̀ gbàgbé wípé Ọlọ́run rí ọ. Gbogbo àwọn èyí láti sọ nípa rẹ̀ kó tó tó ọjọ́ òní. Ọlọ́run rí ọ, kò sóhun tó ń bẹ nínú ayé rẹ tó farasin. Ó rí ìró rẹ àti ìbú rẹ. Ó rí ọ nígbà tí o bá ń sùn àti ìgbà tó bá jí. Ó rí ọ nígbà tó bá ń rìn káàkiri inú ayé, tó ń wá ohun tó máa jẹ, tí ó ń wá bí ó ṣe mú ìfẹ́ Ọlọ́run ṣẹ láyé. Ó rí ọ. Bẹ́ẹ̀ ni, ní òun lè ṣiṣẹ́ wípé ní gbogbo ìgbà tó bá ti ké pè yóò dá ọ lóhùn tó pé ó rí ọ. Ó wà ní ojú rẹ̀, ó wà níwájú rẹ̀, ìwà ojú rẹ̀ ló wà. Ó rí ọ ní iwájú rẹ̀ ló wà. Ó sì gbọ́dọ̀ gbàgbé ohun tí mo fẹ́ tẹnumọ́ lónìí gẹ́gẹ́ bí ọjọ́ àti a máa ṣe àṣekágbá ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wípé Ọlọ́run bùsí fún ọ. Ìwọ lẹni ìbùkún Olúwa. Òun ni mo ti máa ń sọ, olùrànlọ́wọ́ àkọ́kọ́ lọ́lọ́run.
òun ni olùrànlọ́wọ́ tòótọ́, òun lolùrànlọ́wọ́ àkọ́kọ́. Òun mo ṣe máa ní ẹni bá fẹ́ gbàdúrà kó sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, kó bá àmọ́rú Ọlọ́run tó ń pè, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o ní orúkọ Jésù. Torí oríṣiríṣi Ọlọ́run ló ń bẹnu ayé. Ó mọ sọ fún gbogbo ọmọ ọjọ́ ni ẹ̀. Ó ti kọjá ọdún 7 báyìí tí wọ́n sọ gbogbo ọmọ ọjọ́. Ó bá fẹ́ gbàdúrà kó pe Ọlọ́run, Ọlọ́run bàbá mi o, ó mọra rẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá mi o, ó mọra rẹ̀. Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ó mọra rẹ̀. Òun olùrànlọ́wọ́ tòótọ́, òun olùrànlọ́wọ́ àkọ́kọ́. Ó ní olùrànlọ́wọ́ tó ń pe olùrànlọ́wọ́ sí ọ. Òun láláàánú tó ń pe aláàánú sí ọ. Òun ló onígbọ̀wọ́ tó ń pe onígbọ̀wọ́ sí ọ. Bẹ́ẹ̀ ni, òun ló ń gbé orí ènìyàn sókè tó ń pe àwọn tí yóò lò láti ṣiṣẹ́ yẹn. Nítorí náà, nísinsìnyí tí o ti di ọmọ Ọlọ́run, ohun má ní gbàgbé ni wípé Ọlọ́run bù sí fún ọ. Ó ti pè ọ́ ní ẹni tí òun bù sí fún. Ó ti pè ọ́ ní ẹni ìbùkún rẹ̀. Ó ní ìwé mọ́ sí pè ọ́ ní ẹni ìbùkún Olúwa. Ẹni ìbùkún ni ọ́. Ó gbọ́dọ̀ gbàgbé rẹ̀. Kò ní ṣe pẹ̀lú iye tó ń bẹ nínú àpò rẹ̀. Kò ní ṣe pẹ̀lú iye tó ní nílé ìfowópamọ́. Kò ní ṣe pẹ̀lú pé o nílé o nílé. O ní ọkọ̀ o lọ́kọ̀. Kò ní ṣe pẹ̀lú pé o ní ohun mèremère nínú ayé àbí o ní ohun mèremère nínú ayé. Kò ní ṣe pẹ̀lú yẹn o. Bí Ọlọ́run bá pè ọ́ ní ẹni ìbùkún ni ọ́. Bí Ọlọ́run bá sọ fún ọ wípé ìwọ ni ẹni tó ti bù sí fún, ó ti bù sí fún ọ nítòótọ́ ni. Kò sóhun tó lè yí padà. Kò sóhun tó lè dá dúró. Gbogbo ara rẹ látorí dé ìtẹ́lẹ̀ẹsẹ̀ rẹ, ẹni ìbùkún Ọlọ́run ni ọ́. Ó bù sí fún ọ ní lódìndín. Ó bù fún ọ ní, ó sì bù, ó sì fi sí fún ọ. Ẹni ìbùkún Ọlọ́run ni ọ́. Má ṣe ro ara rẹ pin, má ṣe ro ara rẹ kéré. Má ṣe ronú ara rẹ kó wò wípé ó ti tán. Kò lè tán fọ́mọ Ọlọ́run. Kò lè tán fọ́mọ Ọlọ́run. Kì í tán fọ́mọ Ọlọ́run. Kò ń tán fọ́mọ Ọlọ́run tí yóò ṣe àtán. Ìbùkún Ọlọ́run kò ń tán. Ọlá Ọlọ́run ò ń tán. Ọlá Ọlọ́run sì wà fún àwọn ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọlá ènìyàn máa tán. Ọlá ènìyàn tí Ọlọ́run ò ní, tí ò ní ṣe pẹ̀lú Ọlọ́run á máa tán. Àmọ́ ọlá Ọlọ́run ò kì í tán. Yorùbá bọ̀ ó ní ọlá Ọlọ́run là ń jẹ tí ò ń tán. Ọlá Ọlọ́run tá à ń jẹ tí ò tán yẹn, inú àwọn èèyàn Ọlọ́run ló wà. Ọwọ́ àwọn èèyàn Ọlọ́run ló wà. Torí pé àwọn èèyàn Ọlọ́run tó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn ni ẹni ìbùkún Ọlọ́run. Àwọn ni ẹni tí Ọlọ́run ti bù sí fún. Ohun má ní gbàgbé ni. O gbọ́dọ̀ mọ̀ wípé lóòótọ́ l'Ọlọ́run bù sí fún ọ. O dá wà. Má ṣe máa fi ọ̀rọ̀ rẹ máa fi ṣàpẹrẹwé àwọn òtòṣì. Máa fi ṣàpẹrẹwé àwọn tálákà, àwọn aláìní. Bó bá ń pe gbogbo èèyàn ní aláìní, ò sí lára wọn. Tó bá ní pé kí àwọn tálákà kó orúkọ jọ sí ibì kan, kó kọ orúkọ wọn jọ sí ibì kan, ò sí lára wọn. Ọmọ Ọlọ́run ni ẹ́. Wọ́n tó jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ pé Ọlọ́run ti di ogún ìbí fún ọ. Wọ́n tó jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ pé gbogbo ohun t'Ọlọ́run ní, ó ti jogún rẹ̀ fún ọ láyé àti lọ́run. Ó ṣe wá wo ara rẹ̀ sùn tó sọ wípé tálákà ni ọ́. Ó ṣe wá wo ara rẹ̀ sùn tó sọ wípé aláìní ni ọ́. Ó ṣe wá wo ara rẹ̀ sùn tó sọ wípé òtòṣì ni ọ́. Ó dòdì, ó ń ṣòtòṣì, ó ń ṣe tálákà, ó sì ṣaláìní. Ó ṣeé ṣe kó nígbàgbọ́ má ní ohun mèremère nínú ayé yìí. Ó ṣeé ṣe kó nígbàgbọ́ má ní owó tó àwọn ẹgbẹ́ rẹ̀. Ó ṣeé ṣe kó nígbàgbọ́ má ní ọlá, ohun mèremère, ohun tó ṣe fowó ṣe bí ọlá bí ọrọ̀, kó má ní tó àwọn ẹgbẹ́ rẹ̀. Ó lè má ní ilé tó àwọn tó nílé. Ó lè má lọ́kọ̀ tó àwọn tó lọ́kọ̀. Ó lè má lè lọ ìrìn àjò tó àwọn tó ń lọ ìrìn àjò. Àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ò lè sọ wípé tálákà ni onígbàgbọ́ tàbí aláìní lónígbàgbọ́. Irọ́. Àwọn nǹkan wọ̀nyí ò lè sọ wípé òtòṣì lónígbàgbọ́. Irọ́. Ẹni ìbùkún lónígbàgbọ́. Ìwọ tó bá ti jẹ́ onígbàgbọ́ ní Kristi Jésù. Ìwọ tó bá jẹ́ ọmọ Ọlọ́run, ẹni ìbùkún ni ọ́ títí ayé. Kò sí ohun ayé yìí tó lè sọ ọ́ di tálákà. Gbọ́ mi sà. Kò sí ohun tó ń bẹ́nu ayé yìí tó lè sọ ẹ́ di aláìní. Kò sí ohun tó ń bẹ́nu ayé yìí tó lè sọ ọ́ di òtòṣì. Torí ohun t'Ọlọ́run ti fún ọ kò sí ẹni tó lè gbà lọ́wọ́ ẹ. Ohun t'Ọlọ́run ti fún ọ kò sí ẹni tó lè gbà lọ́wọ́ rẹ. Ẹni t'Ọlọ́run sì ti pè ọ́ kò sí ẹni tó lè yí padà. Ẹni t'Ọlọ́run ti bù sí fún kò sí ẹni tó lè fi ré. Ẹni t'Ọlọ́run ti bù sí fún, t'Ọlọ́run ti pèlé ẹni ìbùkún, kò sí ẹni náà tó lè fi ré. Bẹ́ẹ̀ ni. Ó gbọ́dọ̀ mọ̀ kó sì gbàgbọ́. Ó ṣeé ṣe kí ènìyàn jogún ayé yìí. Èèyàn lè jèrè gbogbo ayé kó pàdánù ẹ̀mí rẹ̀. Kó pàdánù ẹ̀mí rẹ̀, kó pàdánù ọkàn rẹ̀. Nítorí náà, onígbàgbọ́ ò gbọ́dọ̀ fi ara wé àwọn tó ń bẹ nítòsí rẹ̀. Kò gbọ́dọ̀ fara wé àwọn èèyàn tí ò mọ Ọlọ́run.
kò gbọ́dọ̀ fara wé àwọn èèyàn tó ti jèrè ayé tó jogún ayé yìí. Torí èèyàn lè jogún ayé kó pàdánù ẹ̀mí rẹ̀, kò sí béèyàn ṣe lè jogún ayé yìí tí ò ní kú lọ́jọ́ kan. Kò sí ẹ̀ṣẹ̀ iye ọdún náà tó fẹ́ fi jẹ ọrọ̀ ọ̀nà ayé yìí. Ẹ wo àwọn adarí, ẹ wo àwọn aláṣẹ orílẹ̀-èdè tó máa ń ṣe bó ṣe wù wọ́n, tó bá di ọjọ́ kan wọ́n á kúrò ńbẹ̀, tó bá di ọjọ́ kan àwọn náà wọ́n lọ pàdé ẹlẹ́dàá wọn aṣaláìsí. Kò sẹ́ni tó máa lólé ayé yìí gbò. Kò sẹ́ni tó máa lólé ayé yìí gbò. Irọ́, ó wá ní ó máa lọ ní. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tá à ń fojú rí nínú ayé yìí, gbogbo wọn ló ní ìdáàbò, ó ní ìpele tí wọ́n lè kọjá, ó ní oríta tí wọ́n lè kọjá, nítorí wípé Ọlọ́run nìkan ló ní ohun gbogbo, kò sẹ́ni tó ní ohun gbogbo. Nítorí náà, bí èèyàn bá ti ní Ọlọ́run ló ní ọrọ̀, bí ènìyàn bá ti ní Jésù ló ní ọrọ̀, bí ènìyàn bá ti ní Jésù ló di ẹni ìbùkún, bí ènìyàn bá ti ní Jésù gangan, òun ló ní ọrọ̀, òun ló ní ohun tí ò ṣe jí lọ, òun ló ní ohun tí ò ṣe pàdánù, òun ló ní ohun tí ò ṣe gbà lọ, òun ló ní ohun tí ikú ò lè dá dúró. Bí èèyàn bá ní ọkọ̀, ikú lè dá dúró. Bí èèyàn bá ní ilé, ó ní ilẹ̀, ikú lè dá dúró. Bí èèyàn bá ní ipò, ó lọ́rọ̀, ikú lè dá dúró. Ṣùgbọ́n wọ́n tó ní Jésù, ikú ò lè dá ọ dúró. Ó yá ṣe hallelujah kan fún Ọlọ́run. Ìwọ tó bá ní Jésù, ikú ò lè dá ọ dúró. Ó gbọ́dọ̀ mọ̀, kó mọ̀ dájú. Òun má ní gbàgbé ni. Nísinsìnyí tó ti jẹ́ ọmọ Ọlọ́run, má ṣe gbàgbé, ìwọ lé ẹni ìbùkún Ọlọ́run. Wọ́n lé ẹni tọ́lọ́run bù sí fún, kò sóhun tó lè dá ọ dúró. Ohun tó o ní, à ń pè ní ìyè àìnípẹ̀kun, ìyè tí ò lè dúró ni, ìyè tí ò ní ìpẹ̀kun, ò lè rí òpin ẹ̀. Òun là ń pè é. Ìyè ayérayé là ń pè é. Ìbùkún tó sì fún ọ, ìbùkún ayérayé ni. Ìbùkún tí ò ní pẹ̀kun, tí ò lè rí ìdí rẹ̀, ò lè rí ìpẹ̀kun rẹ̀. Ó ní ìbùkún tó fún ọ. Ẹ ká bẹ̀rẹ̀ sí ní kà láti ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 3, nítorí àkókò wa ní kọ́mọ́kọ́mọ́ kásáré kà. Ó ní olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Ìwọ tó bá wà nínú Kristi lónìí, gbogbo ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí láti fi fún ọ. Nígbà tá a wá ti fi gbogbo ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí, gbogbo tọ́lọ́run fi ń ṣe ọrọ̀ tó fi ń ṣọlá pàápàá tá a wá ti fi fún ọ, ó ṣe wá wòra rẹ̀ sùn tó pera rẹ̀ láláìní, ó ṣe wá wòra rẹ̀ sùn tó pera rẹ̀ ń tálákà, ó ṣe wá wòra rẹ̀ tó ṣe pé tó gbé wọ́kọ́lẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, bí ààrẹ orílẹ̀-èdè ibi tó tẹ̀dó sí, ò lọ́rọ̀, ò lówó, ò nígbà, ò láwo, nítorí náà aláìní ni ọ́. Tó bá sọ bẹ́ẹ̀, ẹ̀gbin ló ń ṣe sí Ọlọ́run. Tó bá sọ bẹ́ẹ̀, ó ń ṣe ìwọ̀sí sí Ọlọ́run ni. Má yẹ kí Ọlọ́run bá ọjà, má yẹ kó bínú sí ọ. Gbogbo ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí l'Ọlọ́run ti jogún rẹ̀ fún ọ. Nísinsìnyí tó ti dọmọ Ọlọ́run fún ọ ni. O ò ṣiṣẹ́ fún, torí pé o gbàgbọ́ nínú Ọlọ́run, o gbàgbọ́ nínú tí Jésù wá ṣe láyé, o gbàgbọ́ nínú ikú Jésù àti àjíǹde rẹ̀. Ó sọ ọ́ dọmọ, ó ní iye àwọn tí ó gbà á gbọ́. Jòhánù orí kìíní ẹsẹ̀ 12, iye àwọn tí ó gbà á gbọ́ ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Torí nípa agbára la fi ń dọmọ Ọlọ́run. Ọ̀pọ̀ ló wà ní ayé tó yẹ pé ọmọ èṣù ni wọ́n ń ṣọmọ Ọlọ́run. Èṣù ń jà gidigidi pé wọ́n gbọ́dọ̀ rí ìmọ́lẹ̀, wọ́n gbọ́dọ̀ rí òtítọ́, wọ́n gbọ́dọ̀ wá sọ̀rọ̀ Jésù. Èṣù ń jà, ó ń jà kóró gidigidi pé kò fẹ́ kán wá sọ̀rọ̀ Jésù. Òun lọ́pọ̀lọpọ̀ á ṣe máa wẹ́n tó wàásù, á máa ní wọ́n lára pé èèyàn ń wàásù, á máa ní wọ́n lára pé àwọn èèyàn ń pè wọ́n sínú ìmọ́lẹ̀, á máa ní wọ́n lára tó pé àádùn tó wà nínú ẹ̀ṣẹ̀, àádùn tó wà nínú ìrìn àjò ègbé, ó yóò wà lẹ́nu wọn. Èṣù á máa ṣe kíni, á máa tàn wọ́n jẹ, wọ́n á bọ́ sí láti inú ẹ̀tàn sínú ẹ̀tàn, wọ́n á bọ́ láti inú ìdààmú sínú ìdààmú, nítorí pé wọn ò fẹ́ di Èṣù ò fẹ́ kán rí ìmọ́lẹ̀ tó wà nínú Ọlọ́run, Èṣù ò fẹ́ kán rí òtítọ́. Nítorí náà ìwé mọ́ sọ pé iye àwọn tó gbà á gbọ́, ṣùgbọ́n lọ́gán tó bá ṣe ìpinnu láti gba Jésù gbọ́, á fi agbára fún wọn láti di ọmọ Ọlọ́run. Lọ́gán náà ni agbára náà yóò dé. Lọ́gán tí ó dé, olùgbàlà láyé mi ṣe kí ni o? Bẹ́ẹ̀ ni, láyé mi yí padà, ló nítumọ̀, ló wúlò. Lọ́gán tí ó bá ti ṣèpinnu fún Jésù, agbára yẹn máa dé. A máa wá pa ọ́ lára dà láti inú ipò òkú sínú ipò ìyè àìnípẹ̀kun, sínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Ó máa ṣípò padà ni. Àwọn agbára òkùnkùn, agbára ẹ̀ṣẹ̀ yẹn, àwọn agbára ọ̀tá wọn ní nípa lórí ẹ̀ mọ́ lọ́gán tó bá ṣèpinnu fún Jésù. Ó ló jẹ́ pé iye àwọn tó bá gbà á, ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Nísinsìnyí tó wá fi di ọmọ Ọlọ́run, ohun tó gbọ́dọ̀ gbàgbé ni wípé ó bù sí fún ọ gbogbo ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí ló fi fún ọ.
ohun tí o gbọ́dọ̀ mọ̀ dájú ni pé gbogbo ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí ló ṣe kíni ló fi fún ọ. Olùbùkún ni, ta ni ó sì wá bù sí fún? Àwọn tó ti di ọmọ rẹ̀. Olùbùkún ni fún Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Wọ́n tó bá wà nínú Kristi lóòótọ́ lónìí, gbogbo ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí la fi fún ọ. Kò sẹ́ni tó lè fi ọ́ rè. Ọ̀tá ò lè ṣàṣeyọrí lórí ibi lòdì sí ọ. Kò lè ṣàṣeyọrí. Ọ̀tá máa mófo lórí rẹ ní gbogbo ọjọ́ ayé rẹ ni. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lónìí àti gbogbo ọjọ́ ayé rẹ, ọ̀tá yóò mófo. Ìpinnu àti ètò àwọn ẹni ibi ò ní ṣẹ mọ́ ọ lára, nítorí pé o ti wà nínú Kristi àti bùsí fún ọ nínú gbogbo ìbùkún ẹ̀mí. Gbogbo ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí láti fi fún ọ. Kò sí ẹni tó lè ṣe ọ ní jàǹbá kó sì ṣe àṣeyọrí lórí rẹ̀. Irọ́, wọ́n lè dojú kọ lóòótọ́ ṣùgbọ́n wọ́n á mófo. Wọ́n lè dojú kọ, wọ́n lè wá lòdì sí ọ ní ọ̀nà kan, wọ́n ó sá kàtàkàtà lọ́nà méje. Wọ́n á sá dànù. Wọ́n á kábàámọ̀ pé àwọn dojú ìjà kọ. Bẹ́ẹ̀ ni, nítorí pé o wà nínú Jésù a sì ti bùkún fún ọ. Ó gbọ́dọ̀ gbàgbé, ó gbọ́dọ̀ gbàgbé. Ohun má ní gbàgbé ni pé ìwọ ni ẹni ìbùkún Ọlọ́run, a ti bù sí fún ọ. Jẹ́ kí n ka ìwé Róòmù, mo ti máa sọ ìtumọ̀ ìbùkún yẹn o, máa sọ. Kọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ lóòrọ̀ yìí, máa sọ torí èní la gbọ́dọ̀ ṣe àṣekágbá ọ̀rọ̀ yìí. Róòmù orí 5 ẹsẹ̀ 2 àkọ́kọ́, kí ló sọ fún wa? Ẹgbọ́n tó wí, ó ní ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́, a dá wa láre kì í ṣe nípa iṣẹ́, kì í ṣe nípa ìṣerere ara ènìyàn pé o ní iṣẹ́ rere. Irọ́, a dá ọ láre nípa ìgbàgbọ́ ni. Ìran tí a dá láre, ìwọ tí a dá láre nínú Jésù Kristi, nípa ìgbàgbọ́ la fi dá ọ láre, kì í ṣe nípa mo mọ̀ èyí ṣe, mo mọ̀ òun ṣe, nípa iṣẹ́ ọwọ́ rẹ̀. Irọ́, a dá ọ láre nítorí pé o gbọ́ Ọlọ́run gbọ́ ni, nítorí pé o gba Jésù gbọ́ la fi dá ọ láre. Ó ní ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi. A ní àlàáfíà. Ọ̀pọ̀ ènìyàn ni ò ní àlàáfíà níwájú Olúwa. Ọkàn á sì máa já nígbà tó bá rántí ẹlẹ́dàá wọn. Ọkàn á máa já nígbà tó bá rántí ọjọ́ ikú, ọjọ́ tí ń bọ̀ lọ́jọ́ wájú. Gbogbo ènìyàn ló jẹ gbèsè ikú. Yàtọ̀ sí gbogbo àwọn tó bá ní ìyà àìnípẹ̀kun nìkan ló borí ikú. Tó o bá ti ní ìyà àìnípẹ̀kun ní Kristi Jésù, ó jẹ gbèsè ikú, ó sì máa jìyà ikú. Ṣùgbọ́n ẹni tó ní ìyà àìnípẹ̀kun, ikú jẹ́ ìṣípòpadà. Àǹfààní ni ikú jẹ́ fún gbogbo ènìyàn tó ti fàyè rẹ̀ fún Jésù. Àǹfààní ni láti lọ sínú ìjọba ọ̀run nínú ẹ̀mí, láti lọ bọ́ sínú ìbùkún yẹn lódindi tí a ti bù sí fún nínú ẹ̀mí. Ẹgbọ́n tí ẹsẹ̀ 2 sọ, nípasẹ̀ ẹni tí àwa sì ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore ọ̀fẹ́ yìí, nínú èyí tí àwa gbé dúró, àwa sì ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kí ni oore ọ̀fẹ́ tí a gbé dúró? Jésù ni. Jésù ni oore ọ̀fẹ́ tí a gbé dúró, tá a rí ọ̀nà gbà sínú oore ọ̀fẹ́. Ọ̀pọ̀ ènìyàn ló mọ̀ pé Ọlọ́run wà, wọ́n ń wá ọ̀nà sí Ọlọ́run wọn kò rí. Wọ́n ń wá ọ̀nà tí wọ́n gbà sọ́dọ̀ ẹlẹ́dàá wọn kò rí, nítorí pé wọn ò tí ì ṣetán àti tẹ́wọ́ gba Jésù. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá tẹ́wọ́ gba Jésù, ó ti pàdé ọ̀nà ìyè àti òtítọ́. Ọ̀nà kan ṣoṣo sí Ọlọ́run nìyẹn, tí ó fi lè di ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, tí yóò mú kúrò ní ipò ẹrú, tí ó sọ ọ́ dọmọ. Bẹ́ẹ̀ ni, nípa ìgbàgbọ́ la fi rí ìdáláre, la ṣe ìlàjà pẹ̀lú Ọlọ́run, la ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, tí a sì wá ní ọ̀nà gbà sínú oore ọ̀fẹ́ yìí tí ó mú a dúró ní ìrètí ògo Ọlọ́run. Ó gbọ́dọ̀ yé wa pé oore ọ̀fẹ́ yẹn là ń pè ní ìbùkún, nítorí pé oore ọ̀fẹ́ yẹn ó dúró fún Jésù Kristi tó fi ara rẹ̀ rúbọ fún wa, fún ẹ̀ṣẹ̀ gbogbo wa, tí ó fún wa ní òdodo rẹ̀ kó lè gba ẹ̀ṣẹ̀ tiwa, kó lè lọ jìyà ẹ̀ṣẹ̀ tiwa, káwa má ba jìyà ẹ̀ṣẹ̀ wa mọ́, kí a lè rí ìdáríjì gbà. Bẹ́ẹ̀ ni, ẹ ká wo ní ìwé Kọ́ríńtì kìíní yẹn, orí 3 ẹsẹ̀ 51 àbí 21. Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 21 yẹn. Ẹ ká tún wò ó. Ìwọ tí Ọlọ́run ti bù sí fún, báwo ni yóò ṣe wá rí? Ó ní nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tí ní ohun gbogbo. Ẹni tí Ọlọ́run ti bùkún fún, ẹni ìbùkún Ọlọ́run gbọ́dọ̀ mọ̀ pé tirẹ̀ ní ohun gbogbo, àti tikú tiyè òun ló wà lórí ohun gbogbo, òun la fún ní àkóso ohun gbogbo. Nítorí náà tirẹ̀ ní ohun gbogbo. Ó gbọ́dọ̀ wà ní ìtẹ́lọ́rùn, torí pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹni tí Ọlọ́run sì ti bùkún fún, tó ti bù sí fún, tó ti pè ní ẹni ìbùkún gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, ó gbọ́dọ̀ mọ̀ pé tirẹ̀ ní ohun gbogbo.
kò ní ṣe pẹ̀lú ohun tó wà nílé ìfowópamọ́ sínú ayé yìí, kò ní ṣe pẹ̀lú ohun mèremère nínú ayé yìí, ìṣúra nínú ayé yìí, kò ní ṣe pẹ̀lú gbogbo wúrà àti fàdákà nínú ayé yìí. Ó ní ṣe pẹ̀lú ìbùkún ẹ̀mí, gbogbo ìbùkún ẹ̀mí tí Olúwa ti bù sí fún ẹni tó jẹ́ tirẹ̀, gbogbo ìbùkún ẹ̀mí tí Olúwa ti fi fún gbogbo àwọn ènìyàn tó ti di ọmọ Ọlọ́run. Ohun tó ní ṣe pẹ̀lú rẹ̀ nìyẹn. Ìbùkún ayérayé sì ni gbogbo tọ́lọ́run ṣe, ó wà títí ayé ni. Ìbùkún ayérayé ni ìwọ tọ́lọ́run ti pèlè ẹni ìbùkún, àti inú ayé àtọ̀run ẹni ìbùkún ni. Ìbùkún ayérayé ló fún ọ. Gbogbo ohun tí a ń fojú rí lákòókò yìí ni yóò ṣègbé, àmọ́ ohun tí Ọlọ́run fi fún wa nínú ẹ̀mí ó wà títí ayérayé, títí a fi bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìpẹ̀kun rẹ̀, ó wà títí ayérayé ni. Ó gbọ́dọ̀ mọ̀ pé ìwọ gangan ni ọlọ́rọ̀ tó ń bẹnu ayé, ìwọ gangan ni olówó tó ń bẹnu ayé, torí ohun tó o ní nínú Jésù Kristi kò lákàwé, kò láfiwé nínú ayé, kò sóhun tá nínú ayé yìí tó ṣe fi ohun tá nínú Jésù. Ó gbọ́dọ̀ mọ̀ tó bá wà nínú Kristi Jésù lóòótọ́ tọkàntọkàn, ó ló ṣe jẹ́ pé ó lè máa jiyàn nípa fífi fún Ọlọ́run, ó lè máa jiyàn nípa ṣíṣe oore fáwọn aláìní nínú ayé, ó lè máa jiyàn nípa pé o fẹ́ dá ọrẹ, o fẹ́ dá ìdá mẹ́wàá. Ó mọ̀ pé Ọlọ́run ló ń fún, kò ń ṣe ènìyàn. Bó tilẹ̀ pé inú ìjọ láti lò ó, bó tilẹ̀ pé àwọn àlùfáà náà ni ó lò ó ní máa ṣàníyàn tàbí kó máa jiyàn tàbí kó máa wò wípé ohun tí mò ń dá nínú Olúwa, ohun tí mò ń dá àwọn ìjọ ló ń lò, àwọn àlùfáà mi ló ń lò. Irọ́, ṣùgbọ́n Ọlọ́run ló fún. Ó lè fún Ọlọ́run ní nǹkan kó máa béèrè rẹ̀ lọ́wọ́ ènìyàn. Àṣìṣe ni. Tó bá ti fún Ọlọ́run ní nǹkan, ọwọ́ Ọlọ́run ló ti béèrè rẹ̀. Ọwọ́ ló ṣe kíni? Ló ti béèrè rẹ̀. Pàápàá ẹni tí ó mọ̀ wípé Ọlọ́run ti bù sí fóun, ó gbọ́dọ̀ gbàgbọ́ lóòótọ́ wípé kò sóhun tó ń bẹ nínú ayé yìí tó lè tó ohun tọ́lọ́run ti fi fóun. Kò sì sóhun tó ń lè fún Ọlọ́run tàbí tó lè fílẹ̀ nílé Olúwa tó lè tó ohun tọ́lọ́run ti fi fún. Ohun tọ́lọ́run fún wa kọjá owó ara tá à ń ná, ó kọjá ọrọ̀ tá à ń ná, ó kọjá rẹ̀. Ohun tọ́lọ́run ti fún ìbùkún ẹ̀mí là ń pè é, odindi ìbùkún ẹ̀mí ni. Ohun tó fún wa, ohun tó ń gan fún ara ẹ̀ ní, òun ló fún wa. Ó máa tó yé wa. Ẹ jẹ́ tún ka ẹsẹ̀ Bíbélì, ẹ jẹ́ ń ka ẹsẹ̀ Bíbélì ìṣe àwọn àpọ́stélì yìí, orí 20 ẹsẹ̀ 22 kó tún yé wa sí. Ohun tí Ọlọ́run fún wa kọjá owó, ó kọjá ọrọ̀, ó kọjá dúkìá nú ayé. Ohun tọ́lọ́run ti fún wa, ẹ wo ohun tí ìwé mọ́ sọ níbí. Ó ní ìjẹ́ nísinsìnyí ará, mo fi ń lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Ẹ gbọ́, a sọ̀rọ̀ orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan pé Jésù ní orí ọ̀fẹ́ o. Ọ̀rọ̀ orí ọ̀fẹ́, orísun ìbùkún nìyẹn. Ó ní tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Kì í ṣe gbogbo ènìyàn la sọ di mímọ́ o. Ọ̀pọ̀ ń bẹnu ayé tí wọ́n ti fẹ́ràn ẹ̀ṣẹ̀, tó ń jókòó sínú ẹ̀ṣẹ̀. Ọ̀pọ̀ ń bẹnu ayé tí wọ́n fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run. Àmọ́ gbogbo àwọn tí a sọ di mímọ́, àwọn tó ti di ọmọ Ọlọ́run, gbogbo wọn ló ní ohun ìní. Wọ́n ní ogún ìbí wọn ní Jésù Kristi. Òun là ń pè ní ìbùkún. Ogún ìbí rẹ kò sẹ́ni tó lè já àgbà, kò sẹ́ni tó lè jí gbé, kò sẹ́ni tó lè gbà á lọ. Ogún ìbí rẹ, ìní rẹ ni nínú Jésù. Ìní tí a fi fún àwọn ènìyàn mímọ́ nìyẹn. Ìní tí a fi fún gbogbo àwọn tó ti di ọmọ Ọlọ́run àtúnbí nínú Kristi Jésù nìyẹn. Ogún ìbí wọn ni ìní wọn ni, kò sẹ́ni tó lè gbà á. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ohun tó ṣe sọnù. Bẹ́ẹ̀ ni, kò ní ṣe pẹ̀lú olówó nínú ilé ìfowópamọ́ nínú ayé ìyàbọ̀ olówó ń bẹ. O ní dúkìá ayé ìyàbọ̀ òní dúkìá ayé irọ́, kò ní ṣe pẹ̀lú gbogbo yẹn. Kò ní ṣe pẹ̀lú pé o ní ilé àbí ò nílé, o ní ọkọ̀ àbó lọ́kọ̀. Kò ní ṣe pẹ̀lú ohun téèyàn nínú ayé yìí. Ohun ìní tá à ń sọ yìí, ìbùkún ẹ̀mí ni. Ohun ìní tá à ń sọ yìí, ohun tí ó wà títí ayé ni, tí Ọlọ́run sì ti jogún fún gbogbo àwọn tó jẹ́ tirẹ̀. Ẹ ká wo ìwé Gàlátíà orí 3, káwá bẹ̀ sí ń sọ kí ni ìtumọ̀ ìbùkún yìí tí à ń sọ nípa rẹ̀ pé Ọlọ́run ti bù sí fún gbogbo àwọn ènìyàn tó di ọmọ Ọlọ́run. Gàlátíà, ìwé Gàlátíà orí 3 láti ẹsẹ̀ 7 yẹn ká wò ó. Ó ní nítorí náà kí ẹ̀yin kí ó mọ̀ pé àwọn tí ń ṣe ti ìgbàgbọ́, àwọn náà ní í ṣe ọmọ Ábúráhámù. Ẹ jẹ́ ń ka ẹsẹ̀ 6 fún wa kó lè yé wa. Ó ní gẹ́gẹ́ bí Ábúráhámù ti gba Ọlọ́run gbọ́, a sì kà á sí fún un ní òdodo. Ẹ bá wo Genesis orí 12, ẹ máa rí bí Ábúráhámù ṣe gba Ọlọ́run gbọ́ tí a kà á sí fún òdodo. Ó wá sọ fún wa báyìí wípé nítorí náà kí ẹ̀yin kí ó mọ̀ pé àwọn tí ń ṣe ti ìgbàgbọ́, gbogbo ènìyàn tó bá gba Ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí Ábúráhámù ṣe gba Ọlọ́run gbọ́ tí a kà sí fún òdodo. Nítorí náà gbogbo ènìyàn tó bá gba Ọlọ́run gbọ́, wọ́n di ọmọ Ábúráhámù.
àwọn náà ní í ṣe ọmọ Ábúráhámù. Ẹ máa gbọ́ ẹsẹ̀ kẹjọ, ó ní bí ìwé mímọ́ sì ti rí tẹ́lẹ̀ pé Ọlọ́run yóò dá àwọn kèfèrí láre nípa ìgbàgbọ́. Ìgbàgbọ́ wà fún ìdáláre ni, ìdáláre wà nípa ìgbàgbọ́ ni, kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ ènìyàn, kì í ṣe pa ohun tó ṣera rẹ fún àbọ̀ ohun tó ṣera rẹ fún. Òun ni ìdáláre fún. Ó gbààwẹ̀ kò sí tó kan àwẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìdáláre. Ó jẹun kò sí tó kan ọ̀rọ̀ oúnjẹ pẹ̀lú ìdáláre. À ń sọ nípa ìdáláre nípa ìgbàgbọ́. Bí Ọlọ́run yóò dá ẹnikẹ́ni láre kò ní ṣe pẹ̀lú ohun tó ṣe, torí wọ́n fi nǹkan kan hàn mí lẹ́ẹ̀nìkan ó ń gbàwẹ̀ fún bí àwọn ọdún sẹ́yìn kò fẹ́ jẹun, ó bá tínrín, wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run ni. Wọ́n wá pé kí ló dé tó ti ń fi ìyà jẹ ara rẹ̀. Àwọn kan ní ó ń wá agbára. Kò sí ohun tó ń wá nínú Kristi Jésù tọ́lọ́run ò tí ì fi fún ọ. Onígbàgbé ni, ó ti gbàgbé ni, àwọn tó kójọpọ̀ pẹ̀lú rẹ̀ náà ti gbàgbé. Kò sí ohun tó ń wá nínú Kristi Jésù tí àti ìfi fún ọ. Àti bùsí fún ọ nínú ẹ̀mí, nínú gbogbo ìbùkún ẹ̀mí láti fi fún ọ. Tó yẹ pé lóòótọ́ ló jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tó wá nílò ni pé kó wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìbùkún Ọlọ́run nínú ayé rẹ̀, nípa ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run, nípa ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run, kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìbùkún tá a bùsí fún ọ kí ó lè farahàn nínú ayé. Ó wá farahàn nínú ayé àbí kò farahàn nínú ayé o, kò sọ wípé kò sí ńbẹ̀. Òun ni Jésù sì lè sọ fún wa ìtàn Lásárù àti ọlọ́rọ̀, wípé Lásárù tó jìyà nínú ayé, nígbà tí Lásárù dolóògbé, àwọn áńgẹ́lì ló wá gbé Lásárù lọ sọ́run sí ọgbó wá sí ọkàn àyà Ábúráhámù. Àmọ́ nígbà tí ọlọ́rọ̀ tó bá ẹlẹ́dàá rẹ̀ pàdé tó dolóògbé, ó lọ sínú ọ̀run àpáàdé, ó wá ń ké gbàjarè pé bàbá Ábúráhámù nígbà tó rí Lásárù lọ́dọ̀ bàbá Ábúráhámù, ó sì rántí Lásárù pé òun ò ṣe Lásárù lóore nínú ayé, Lásárù tálákà nínú ayé àbí aláìní ni nínú ayé, kò mọ̀ wípé Lásárù gan ohun tí Lásárù ní ó kọjá ohun tí ọlọ́rọ̀ nínú ayé yìí ní. Torí Lásárù ní Ọlọ́run, Lásárù ní Ọlọ́run. Ẹni tó bá ti ní Ọlọ́run, ọlọ́rọ̀ ni. Òun gangan lọ́lọ́rọ̀, òun gangan lolówó. Ẹni tó bá ti ní Ọlọ́run gangan ló ju ayé lọ, torí pé ẹni tó ń gbé inú ẹni tó ní Ọlọ́run ó ju ẹni tó wà nínú ayé lọ. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ gbà mí gbọ́ sà kí o mọ eléyìí dájú, ìwọ tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́. Wọ́n sọ fún pé wo ìwọ ti gbádùn nínú ayé yìí o, wo èrè ìgbádùn rẹ ni gbogbo ìwàkuwà tó wà àti ẹ̀ṣẹ̀ tó dá, ó ti fi ọ́ sọ̀rọ̀ àpáàdé. Torí Lásárù òun jìyà nínú ayé, kò mú gbogbo ìbùkún tó nínú Ọlọ́run kò mú wá sójú kojú. Nítorí náà gbogbo yín lẹ ṣèwọ̀ sísí, ẹni gẹ́gẹ́ bí tálákà, ẹni gẹ́gẹ́ bí òtòṣì, ẹni gẹ́gẹ́ bí aláìní. Ṣé wá rí gbogbo ìpele yẹn ti lọ, ó ti bọ́ sínú ogún ìbí rẹ̀. Torí nígbà tó bá ti dọ́dọ̀ Ọlọ́run, ó bọ́ sínú ogún ìbí rẹ̀ ni. Ó ní àpọ́stélì Paul ṣe wípé bí a bá wà láyé fún Kristi ni, tá a bá sì ti ṣípò padà lọ bá Ọlọ́run, ó ní èrè ńlá ni. Torí nígbà tá a bá ṣípò padà lọ bá Ọlọ́run, ká bá lé àkàpà, a bọ́ sínú odidi ìbùkún, a bọ́ sínú ẹwà àti ògo ńlá, a bọ́ sínú gbogbo ìbùkún ẹ̀mí tí Ọlọ́run jogún rẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nítorí náà kò sí ọmọ Ọlọ́run tó lè jẹ́ aláìní, kò sí ọmọ Ọlọ́run tó lè jẹ́ tálákà, kò sí ọmọ Ọlọ́run tí a lè fojú òtòṣì wò. Wọ́n lè má ní ìkànnù ayé, wọ́n lè má ní ohun mèremère ayé, wọ́n lè má ní dúkìá ayé, àmọ́ níwájú Ọlọ́run wọ́n jẹ́ ọlọ́rọ̀. Torí pé Jésù Kristi fún ara rẹ̀ ti sọra rẹ̀ di tálákà nígbà tó yọ̀ǹda ara rẹ̀ láti kúkú ẹ̀ṣẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ lórí igi àgbélébú, kí gbogbo abà lè di ọlọ́rọ̀ ní Ọlọ́run, kí a bá lè gba òdodo Jésù, òdodo Jésù tó jẹ́ èrè ọ̀rọ̀, òdodo gángan lọ́rọ̀, òdodo lọ́rọ̀. Ọ̀pọ̀ òmò kó òdodo lọ à ń pè lọ́rọ̀ níwájú Ọlọ́run, torí òdodo ló fún wa ní ìdáláre, ló fún wa ní ìsọdọmọ, ló sọ wá di mímọ́. Òdodo gángan lọ́rọ̀. Òun ló jẹ́ pé nígbà tí Ábúráhámù gba Ọlọ́run gbọ́, kí la fún, kí lè rè tá a fún? A fún ní òdodo Ọlọ́run. Ó sọ nínú ẹsẹ̀ kẹfà, ó ní a sì kà á fún ní òdodo nítorí pé ó gbàgbọ́. Gbogbo àwọn náà tá gbàgbọ́ gẹ́gẹ́ bí Ábúráhámù, a di ọmọ Ábúráhámù. Gbogbo àwọn tá gbàgbọ́ gẹ́gẹ́ bí Ábúráhámù náà ni a di ẹni ìbùkún gẹ́gẹ́ bí Ábúráhámù. La fún ní òdodo Ọlọ́run. Òdodo Ọlọ́run gangan ni ọ̀rọ̀ onígbàgbọ́. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ ohun tí ìwé mọ́ ẹ sọ. Ó ní bí ìwé mọ́ sì ti rí tẹ́lẹ̀ pé Ọlọ́run yóò dá àwọn kèfèrí láre nípa ìgbàgbọ́, ó ti wàásù ìrere ṣáájú fún Ábúráhámù. Ó wí pé nínú rẹ ni a ó bùkún fún gbogbo orílẹ̀-èdè. Nínú Ábúráhámù, kí ló wà nínú Ábúráhámù tí a fi bùkún fún gbogbo orílẹ̀-èdè? Èso rẹ̀ ni irúgbìn tí Ọlọ́run fún Ábúráhámù tá à ń pè ní Jésù Kristi. Torí irú ọmọ Ábúráhámù ni Jésù. Òun ni yóò bùkún fún gbogbo orílẹ̀-èdè tó bá gbàgbọ́. Ẹgbọ́n tó sọ ní ẹsẹ̀ kẹsàn-án yẹn, ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí í ṣe ti ìgbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú Ábúráhámù olódodo.
gbogbo àwa tí ń ṣe ti ìgbàgbọ́ la di alábùkún fún pẹ̀lú Ábúráhámù olódodo. Jẹ́ ká ẹsẹ̀ 13. Ó ní Kristi títí rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa, nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Ábúráhámù, ẹ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó pé tó yè, ọ̀rọ̀ Ọlọ́run tó pé tó yè, bẹ́ẹ̀ ni. Ó ní kí ìbùkún Ábúráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí, kí a lè gba ìlérí kíni? Ìlérí ẹ̀mí. Jésù nìkan ṣo ló lè fún wa ní ẹ̀mí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, òun nìkan ló lè baptisi wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Òun ló lè fún wa ní ẹ̀mí Ọlọ́run. Òun ló lè fún wa ní orí ọ̀fẹ́ kí Ọlọ́run kó wọnú ọkàn wa, kó bẹ̀rẹ̀ sí ní gbénu wa. Kí ìwé mọ́ bá lè sọ pé ẹni tó ń gbénu wa ju ẹni tó ń gbénu ayé lọ. Bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ èèyàn lè jogún ayé kó sọ ẹ̀mí rẹ̀ nù. Ẹni tó jogún ayé àti ẹni tó ní ẹni tó ń gbé inú wa tó jẹ́ Jésù Kristi nípa ẹ̀mí mímọ́, àṣẹgbẹ́. Ìwọ ayé ló ní, ohun ayé ló jogún, ó jèrè inú ayé yìí ni, ò ní Ọlọ́run. Nítorí náà àwa tí ìwọ à ń ṣẹgbẹ́ o. Àwa tá a ní Jésù, tá a ní ẹ̀mí mímọ́, a ju ìwọ tó ní gbogbo ayé yìí lọ, a ju ìwọ tó ní ohun ayé yìí lọ, a ju ìwọ tó ní dúkìá lọ. Nítorí náà tá a bá ń wo ẹni tó lọ́rọ̀ lóòótọ́, àwa lọ lọ́rọ̀. Ìwọ tí lọ́rọ̀ tó rò tí ní Jésù. Torí ẹni tó lọ́rọ̀ lóòótọ́ gbọ́dọ̀ ní òdodo Ọlọ́run. Ó gbọ́dọ̀ ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run àti ara rẹ̀. Ẹ bèrè lọ́wọ́ gbogbo ẹni tó tí ní Jésù, wọn lálàáfíà pẹ̀lú Ọlọ́run àti ara wọn. Gbogbo àlàyé wọn máa já. Gbogbo àni tó bá rántí ikú, wọn wà ní lọ́wọ́lọ́wọ́, wọn wà ní lọ́wọ́wọ́, wọn wà ní ìrẹ̀lẹ̀, torí wọn mọ̀ pé tí ikú bá dé wọn mọ tó fẹ́ bá. Nígbà tí wọn ní ìyà nípẹ̀kun, wọn ti tẹ́wọ́ gba Jésù. Ohun tó fà á nìyẹn. Ó ní kí ìbùkún Ábúráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́, kí a lè gba ìlérí ẹ̀mí mímọ́ nípa ìgbàgbọ́. Kí ni ìbùkún tá à ń sọ nípa rẹ̀ yìí tó ju ayé lọ? Ó ní ìwàláàyè ẹ̀mí mímọ́ tá a fi fún gbogbo onígbàgbọ́, ìwàláàyè ẹ̀mí mímọ́ tá a fún gbogbo ènìyàn tí ó gba Ọlọ́run gbọ́, pẹ̀lú bí Ábúráhámù ṣe gba Ọlọ́run gbọ́ tá a sì kà á sí òdodo fún. Ìwọ tí o bá ti gba Ọlọ́run gbọ́ tó ti di ọmọ Ọlọ́run, a fún ọ ní ìbùkún Ọlọ́run nípa ìwàláàyè ẹ̀mí mọ́nú ayé rẹ̀. Àkọ́so ìbùkún ẹ̀mí Ọlọ́run jókòó sí inú rẹ̀. Ìyẹn là ń pè ní ẹ̀mí mímọ́. Ìyẹn là ń pè ní ẹ̀mí mímọ́, pé Jésù nìkan ṣo. Nígbà tí a bá gba Jésù gbọ́ tó gbó wà nínú wa ni yóò fún wa ní ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ láà máa darí wa. A bá wo orin Dáfídì orí 1, a bá wo òwe Deuteronomy orí 52 tó sọ nípa ìbùkún. Ó ní níwọ̀n ìgbà tí wọ́n bá tẹ́tí balẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, ìbùkún ni fún ọ. Ohùn Olúwa Ọlọ́run rẹ tó fẹ́ gbọ́ yẹn, ó máa gbọ́ nítorí pé ìwàláàyè ẹ̀mí Ọlọ́run ń bẹ nínú rẹ ni o. Ló ṣe lè gbọ́ ohùn Olúwa. Ìwọ tó bá lè gbọ́ ohùn Olúwa, o lè mọ ohun tí a bù sí fún ọ. O lè mọ ohun tí a ti fún ọ lọ́fẹ̀ẹ́. Pàápàá o lè mọ ohun tó yẹ kó gbọ́ràn sí tí ìbùkún Olúwa yóò fi lè wá sí ìfarahàn nínú ayé. Nítorí pé ìbùkún Olúwa ìbùkún ẹ̀mí ni. Nítorí pé ìbùkún nípasẹ̀ ẹ̀mí ni. Ìbùkún tó kọjá ohun ti ayé yìí ni. Tó bá máa mú lára rẹ̀ wá sínú ayé láti di ohun ìní, ohun dúkìá, ohun tí àwọn ará ayé lè rí, kínú wọn lè dùn, òun máa nílò àti gbọ́ràn sí ohun tí ẹ̀mí ń sọ. Bẹ́ẹ̀ ni, ó ní pé ẹni tí ó bá ti létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. Ohun tí ìwọ náà máa nílò àti ṣe nìyẹn. Ohun tí ìwé mọ́ sọ fún wa nìyẹn. Ẹ jẹ́ mọ̀ wípé láti ìgbà tọ́lọ́run ti ń dá ènìyàn ló ti ń bùsí fún ènìyàn. Pàápàá nígbà tí a wá di ọmọ rẹ̀. Ní ìpìlẹ̀ṣẹ̀ ayé nígbà tó dá wa ní Genesis orí 1, kí ló ṣe? Ó kọ́kọ́ bùsí fún wa. Ó pè wá ní olùbùkún fún. Ẹgbọ́n tó sọ ní ìwé Genesis orí 1 ẹsẹ̀ 4 yẹn. Ó ní pé Ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹran ọ̀sìn àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀. Ní àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Kò sí kẹta ọmọ, akọ tàbí abo, òun lọmọ. Ẹ gbọ́ ẹsẹ̀ 52 yẹn, ó ní Ọlọ́run sì súre fún wọn. Kò sígbà tí Ọlọ́run bá ènìyàn ṣe òwò pọ̀ tí ò súre fún wa. Kò sígbà tí Ọlọ́run bá wa dọ̀wẹ́kẹ̀ tí ò súre fún wa. Gbogbo ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ire àti ìbùkún ni.
ó ní Ọlọ́run sì súre fún wọn, Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí kí ẹ sì máa pọ̀ sí, kí ẹ kún fún èso lórí ilẹ̀, kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀, kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ọlọ́run súre fún wa, ó fi àkóso ohun gbogbo tí ó dá, ó fi lé wa lọ́wọ́. Ní àkọ́kọ́ dá nìyẹn o, ní ìpilẹ̀ṣẹ̀ ènìyàn Ọlọ́run súre fún wa. Nígbà tí ó tún wá dá, tí a di àtúnbí, ó súre fún wa bákan náà. Mo máa kà á fún wa nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 20 yẹn, ẹ jẹ́ n tún kà á fún wa. Kó o bá mọ̀ wípé ìdánilójú ni wípé gbogbo ìgbà tí Ọlọ́run bá ń bá ọ lò, ó ń bá ọ lò gẹ́gẹ́ bí ẹni tóun ti súre fún ni, ó ń bá ọ lò gẹ́gẹ́ bí ẹni ìbùkún Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ti bùsí fún. Kò bá ọ lò gẹ́gẹ́ bí ẹrú, ó ń bá ọ lò gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ní ọ́, ó sì ti bùsí fún ọ. Ó fún ọ ní ohun ìní, ó fún ọ ní ìbùkún rẹ̀. Gbogbo ohun tó fi ń jẹ́ Ọlọ́run náà ló fi fún ọ pé kó jogún rẹ̀. Ẹgbọ́n tó sọ nínú Jòhánù orí 20 yẹn bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 20, ó ní nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí Olúwa. Nítorí náà Jésù sì tún wí fún wọn pé àlàáfíà fún yín. Ẹran tí ń ta kà ní Róòmù orí 5 yẹn pé a ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Gbogbo àwa tá ti ní ìdáláre nípa ìgbàgbọ́, a ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Torí ìbùkún bẹ̀rẹ̀ láti oríta àlàáfíà. Láìsí àlàáfíà kò sí ọrọ̀. Ìtumọ̀ ọrọ̀ ni wípé èèyàn kọ́kọ́ lálàáfíà pẹ̀lú Ọlọ́run àti ara rẹ̀. Ohun tó wá ń ṣe wá lọ déédéé. Ohun tá à ń pè ní ọrọ̀ nìyẹn. Ọrọ̀ bẹ̀ láti oríta àlàáfíà. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ, ó ní pé Jésù wí fún wọn pé àlàáfíà fún yín, gẹ́gẹ́ bí bàbá ti rán mi, bẹ́ẹ̀ ni èmi sì rán yín. Ọlọ́run Bàbá ó rán Jésù wá sáyé pẹ̀lú ìbùkún ni. Ó rán wa láti wá bùsí fún wa, láti wá fún wa ní òdodo, láti wá fún wa ní ẹ̀mí mímọ́. Ó rán wá sáyé láti wá sọ wá di ẹni ìbùkún, gẹ́gẹ́ bí ẹni tí ó bá di àtúnbí nínú Jésù Kristi, pé yóò rí ìjọba ọ̀run, yóò sì wọ ìjọba ọ̀run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ẹgbọ́n tí Jésù sì sọ, ó ní wípé ó ní nígbà tí ó sì ti wí èyí tán, ó mí sí wọn, ó sì wí fún wọn pé ẹ gba ẹ̀mí mímọ́. Ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá fi jì, a fi jì wọ́n. Ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá dá dúró, a dá wọn dúró. Ó súre fún wọn, ó ní ẹ gba ẹ̀mí mímọ́. Ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ bá fi jì, a fi wọ́n jì. Ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ bá dá dúró, a dá wọn dúró. Ìwọ tó bá máa gba Jésù lórí òkè lọ́wọ́lọ́wọ́ tá a sọ̀rọ̀ yìí, a máa dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ẹ̀ṣẹ̀ rẹ ò ní máa dúró dè ọ́ láti dá ọ lẹ́jọ́ mọ́. Ó máa di ẹni titun nínú Kristi Jésù. Ìwọ náà máa di àtúnbí. Ẹni ìbùkún ni gbogbo ẹni tó bá ti fàyè wọn fún Jésù. Bẹ́ẹ̀ ni, torí pé àwọn ni ẹni tí ẹ̀mí mọ́ máa ń jọba nínú wọn, tó máa gúwà nínú wọn. Ẹni tí ẹ̀mí mọ́ bá sì ti jọba nínú rẹ̀, ó ti ní àǹfààní sí ẹ̀bùn ẹ̀mí, ó ti ní àǹfààní sí èso ẹ̀mí, ó ti ní àǹfààní sí ìwàláyè ẹ̀mí mímọ́, wàláyè Ọlọ́run àti Jésù Kristi. Ó ti láǹfààní sí. Òun náà ni ẹni tó borí ayé, òun náà ni ẹni tó ṣẹ́gun ayé, òun náà ni ẹni tí ó ju aṣẹ́gun lọ. A gbọ́dọ̀ mọ èyí. Nítorí náà mo fẹ́ ka ìwé Númérì orí 9 yẹn fún wa láti ẹsẹ̀ 22 ká tó gbàdúrà. Nígbà tí Ọlọ́run tó bá ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀, ó sọ kọ́kọ́ fún Árónì pé tí wọ́n bá fẹ́ gbàdúrà, báyìí ni kí gbogbo àlùfáà ṣe máa súre. Tó bá Ọlọ́run jẹ́ Ọlọ́run ìbùkún, ẹni ìbùkún ni Ọlọ́run, olùbùkún. Ìwé máa sọ pé olùbùkún ni Ọlọ́run láì àti láíláí, àmín. Nítorí pé ojú olùbùkún fún òun náà ló ṣe ń bùsí fún wa. Gbogbo àwa tá a bá jẹ́ ọmọ rẹ̀, tó o bá ti di ọmọ Ọlọ́run, ó tàsé ìbùkún, ó pàdánù ìbùkún. Ṣùgbọ́n tó di ọmọ Ọlọ́run, ìwọ náà la fi ìbùkún Ọlọ́run fún, ìwọ la fi wà láàyè Ọlọ́run fún, ìwọ la fi wà láàyè ẹ̀mí mọ́ fún. Bẹ́ẹ̀ ni, má jẹ́ kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé kó dá ọ lágara, tàbí kí ó máa mú kí ọkàn rẹ kó pòróró. Irọ́, Ọlọ́run wà fún ọ, ó wà ní ìhà tirẹ̀, ó gbọ́dọ̀ gbàgbé. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì yìí ká tó lọ gbàdúrà. Ó ní Olúwa sì sọ fún Mósè pé, Númérì orí 9 ni o, ẹsẹ̀ 22. Ó ní Olúwa sì sọ fún Mósè pé, sọ fún Árónì àti fún àwọn ọmọ rẹ̀ pé, báyìí ni ẹ̀yin ó máa súre fún àwọn ọmọ Ísírẹ́lì, kí ẹ máa wí fún wọn pé, ìyẹn àwọn ọmọ Ísírẹ́lì, gbogbo àti láti wá di ọmọ Ísírẹ́lì inú ẹ̀mí báyìí, nítorí pé gbogbo wa láti di ọmọ Ábúráhámù, irú ọmọ Ábúráhámù nípa ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni a sì ti di alábùkún fún pẹ̀lú Ábúráhámù gẹ́gẹ́ bẹ́ẹ̀. Ó ní kí ẹ máa wí fún wọn pé, kí Olúwa kí ó bùsí fún ọ, kí ó sì pa ọ́ mọ́,
kí Olúwa kí ó mú ojú rẹ̀ mọ́lẹ̀, kí Olúwa kí ó mú ojú rẹ̀ mọ́lẹ̀ sí ọ lára, kí ó sì ṣàánú fún ọ. Kí Olúwa kí ó máa bójú wò ọ́, kí ó sì máa fún ọ ní àlàáfíà. Wọ́n tó bára mi ẹ ṣe àdúrà yẹn, ìwọ ló wà fún. Ire yẹn ìwọ ló wà fún. Bí Ọlọ́run ṣe súre fún ọ, má fi ara rẹ ré o. Kò sí ẹni tọ́lọ́run súre fún tá a lè máa wò ká máa pè ní aláìní tàbí tálákà tàbí òtòṣì. Ó dòdì èèwọ̀ ni, èèwọ̀ ni. Má pera rẹ tàbí kó rí ara rẹ gẹ́gẹ́ bí aláìní mọ̀. Tó gbé níwọ̀n ìgbà tó ti jẹ́ ọmọ Ọlọ́run, ẹni ìbùkún ni ọ́. O ti di ẹni tí Ọlọ́run bùkún fún. O ní ogún ìbí, o ní ohun ìní níwájú Ọlọ́run. Nítorí náà o gbọ́dọ̀ kọ́ bí a ti ń gbóhùn Olúwa, bí a ti ń gbọ́ràn láti mú ìbùkún tó ń bẹ nínú ẹ̀mí, láti mú díẹ̀ wá sínú ìfihàn nínú ayé. Mo fẹ́ ká gbàdúrà pé Ọlọ́run, má jẹ́ n gbàgbé pé ẹni ìbùkún ni mí. Má jẹ́ n gbàgbé pé o ti bùsí fún mi. Má jẹ́ n gbàgbé pé ẹni ìbùkún ni mí. Máa gbàdúrà yẹn sí Ọlọ́run porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kó gbàdúrà yẹn o. Má jẹ́ n gbàgbé pé o ti bùsí fún mi. Má jẹ́ n gbàgbé wípé ẹni ìbùkún ni mí. Má jẹ́ n sọ ìgbàgbọ́ mi nínú ẹni tó pè mí pé mo jẹ́ níwájú rẹ. Ọmọ rẹ ni mí, mo ní ìní níwájú rẹ, mo ní ogún ìbí pẹ̀lú rẹ. Ẹni ìbùkún ni mí, mi ń ṣe ẹni ìfibú. Kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ fi mí rè. Ohun ìfiré kankan gbọ́dọ̀ ṣiṣẹ́ lòdì sí mi. Gbogbo iṣẹ́ ọ̀tá kankan, ibikíbi tó bá ti porí mi níbi àfọ̀ṣẹ ni, ibikíbi tí wọ́n bá ti ń bòkú sọ̀rọ̀ lòdì sí ayé mi, kò gbọ́dọ̀ ṣiṣẹ́ lòdì sí ayé mi, kò gbọ́dọ̀ ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ mi. Ẹni ìbùkún ni mí, mi lè dẹni ìfirè. Ẹnikẹ́ni ò lè fi mí rè. Kò sí ẹnikẹ́ni tó bá ṣe ibi tó lè ṣe rere lórí mi. Kò sí ẹnikẹ́ni tó bá ṣe ibi tó lè ṣe àṣeyọrí lórí mi. Ẹni ìbùkún Ọlọ́run ni mí láyé àti láéláé. Àmín, àmín lórúkọ Jésù. Ìwọ tó gbàdúrà yẹn bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Olúwa wa. Ìwọ tó ti fàyè rẹ fún Jésù, mo fẹ́ pe àkíyèsí rẹ sí pé kó fàyè rẹ fún Jésù kí wọ́n náà lè jẹ́ alábàápín nínú ìbùkún tá à ń sọ nípa rẹ̀ yìí. Ó bá ṣetán láti ṣe ìgbésẹ̀ yìí, mo fẹ́ kó gbàdúrà yìí tẹ̀lé mi. Àdúrà ronúpìwàdà ni o. Àdúrà tí wọ́n fi ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tó fi ń kọ èṣù sílẹ̀, tó fi ń tẹ́wọ́ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Mo fẹ́ kó gbàdúrà yìí sọ wípé lórúkọ Jésù Kristi, Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Láti òní lọ, mo jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé láti kú fún mi àti láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. O sì jíǹde lọ́jọ́ kẹta láti gòkè rí ọ̀run. O gòkè rí ọ̀run, o sì ń ṣìpẹ̀, o jókòó lọ́wọ́ ọ̀tún bàbá láti máa gbàdúrà, láti máa ṣìpẹ̀ fún gbogbo ènìyàn. Ẹ kọ orúkọ mi sínú ìwé yìí láti òní lọ. Ẹ sọ mí di àtúnbí, ẹ sọ mí di ọmọ Ọlọ́run. Ẹ̀gún wà lọ́kàn mi, ẹ yí mi padà, ẹ sọ mí di tuntun lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn tẹ̀lé mi, tó gbà á tí mo ṣe sọ, tó sì nígbàgbọ́ lóòótọ́ pé bó ṣe ń jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa àti olùgbàlà rẹ, láti òní lọ mo ní ìrere fún ọ wípé o ti di àtúnbí, o ti di ọmọ Ọlọ́run. Agbára ẹ̀mọ́ ti ṣíjì bò ọ́, ẹ̀mọ́ fúnra rẹ̀ ti wọnú ayé rẹ wá, ti wọnú ọkọ rẹ wá láti sọ ọ́ di àtúnbí. Mo gbàdúrà fún ọ, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ohun gbogbo kó di ọ̀tun fún ọ. Ohun àtijọ́ ó kọjá lọ. Tabari àìsàn àbí àìlera nínú ayé rẹ, wọ́n pòórá, wọ́n bọ́lẹ̀, wọ́n pòórá. Bẹ́ẹ̀ ni ó sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa, kàn sí mi, jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ló fàyè rẹ fún Jésù, kí n lè darapọ̀ mọ́ ìrìn àjò rẹ àti ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni àsìkò ti tó ní ìwọ̀nba ìṣẹ́jú àáyá láti fi fún Olúwa. Ìwọ tó bá mú ọrẹ rẹ wá, ọrẹ ọjọ́ Olúwa, ọrẹ ọjọ́ ìsinmi, ìdámẹ́wàá, ọrẹ wòlíì, ohunkóhun tó bá fẹ́ fi fún Olúwa, bá a ṣe àwọn ọmọ ọ̀dọ́ ó fi sórí pẹpẹ. Ìwọ náà fi nǹkan lẹ̀ fún Ọlọ́run. Onídídùn Ọlọ́run nífẹ̀ẹ́ sí o. Àwọn tó ní ọkàn ìfẹ́ láti fi ìfẹ́ wọn hàn sí Ọlọ́run nípa ṣíṣe fún Ọlọ́run, nípa fífi nǹkan fún Ọlọ́run, fi owó wọn àti ọrọ̀ wọn nínú ayé yìí fi bu ọlá fún Ọlọ́run, torí pé wọ́n mọ̀ wípé kò sí ohun tí àwọn ní gẹ́gẹ́ bí ọrọ̀ tàbí owó tàbí ọlá tí wọn ò gbà lọ́wọ́ Ọlọ́run. Kò sì sí ohun tó lè fún Ọlọ́run tó lè tó ohun tọ́lọ́run ti fún wọn. Nítorí náà wọ́n fi ìmoore wọn nípa fífilẹ̀ fún Ọlọ́run. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń fi ọrẹ lẹ̀, ìdámẹ́wàá àbí ọrẹ ìbáṣiṣẹ́pọ̀, iṣẹ́ ìrere pọ̀ tàbí ọrẹ wòlíì. Mo gbàdúrà fún gbogbo yín, ẹni sọ ìkórè yín nù. Mo gbàdúrà láti òní lọ, lọ́sẹ̀ yìí, lóṣù ìjálẹ̀ ọdún yìí, lórúkọ Jésù, ìbùkún Olúwa yóò máa pọ̀ sí fún yín. Ọrọ̀ yóò máa yí yín ká, ọlá yóò máa yí yín ká, ojú rere èyí tí ó kọjá òye ènìyàn yóò máa yí yín ká. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Jésù Kristi Olúwa wa. Ìjẹ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi, òfilẹ̀ ni mo súre fún ọ. Ẹni ìbùkún Ọlọ́run ni ọ. Mo pa á láṣẹ fún ọ láti òní lọ máa gbọ́ ìròyìn ayọ̀, ìròyìn àkóyí ọ ká níbikíbi tó bá rìn sí, níbikíbi tó bá jẹ̀ sí lọ́sẹ̀ yìí, lóṣù yìí, níwọ̀nba tó kù kọ́ ni kó parí. Lórúkọ Jésù, ìrànlọ́wọ́ ńlá yóò farahàn fún ọ, àánú ńlá yóò farahàn fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa.
mo fẹ́ ká ṣoore ọ̀fẹ́ lápapọ̀ títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ tá a fi tẹ̀síwájú nínú ohun tó lọ́n bá ní fún wa fẹ́ ká ṣoore ọ̀fẹ́ lápapọ̀ lónìí ká ṣoore ọ̀fẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mímọ́ tí ó sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti sìn lọ àti sí láéláé àmín 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 lórúkọ Jésù. Ẹ má gbàgbé o, ìwọ tó bá ti fi ayé rẹ fún Jésù lóòótọ́ tó ti di àtúnbí, ohun má ní gbàgbé ni wípé ẹni ìbùkún Olúwa ni ọ́, òun ṣaláìní, òun ṣe òtòṣì, òun sì ń ṣe tálákà, ọlọ́rọ̀ nínú Jésù Kristi ni ọ́. Ire o.